ìròyìn Daily Post ní kókó àkọ́kọ́ tọwọ́ mi yìí ló ti jáde wá o. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde ọ̀la ọjọ́rú àti ọ̀túnla ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá. Ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Vanguard ni màá ti mú kókó àkọ́kọ́ eléyìí tó jáde lọ́wọ́ tèmi fún títí àárọ̀ yìí, níbi tí ọ̀rọ̀ ti jáde wípé àwọn ẹgbẹ́ alátakò orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni wọn ò tí ì mọ odò eléyìí tí wọ́n da ọ̀run lásì o látàrí bí rògbòdìyàn bó ṣe ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ ìkọ̀ọ̀kan nínú wọn. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ̀. Nínú ìwé ìròyìn Daily Trust ní kókó yìí ló ti jáde wá. Adébáyọ̀ Ṣítù ó sọ ìdí àti ìtumọ̀ tóun fi kọ́kọ́ fẹ́ yẹ̀ bá díẹ̀ náà fún òṣèlú ṣíṣe, lílọ sọ́tún lílọ sósì lórí òṣèlú. Òun ò gbájúmọ́ iṣẹ́ Ọlọ́run báyìí o. Ìwé ìròyìn Daily Trust ló ti jáde. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. Wọ́n ní àwọn ìkànlé kan nínú ẹgbẹ́ òṣèlú PDP lórílẹ̀‐èdè wa Nàìjíríà igun ti túràkì. Òun náà ni wọ́n ṣe ìpàdé papọ̀ pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé. Ìpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe ni. Tá a bá dénú ìròyìn àmọ́ ká fún ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Punch ni kókó yìí ló ti jáde wá o. Ẹ̀rín kéékèé kíní ọ̀hún sì tún dàbí eré orí ìtàgé o, pẹ̀lú bí ọlọ́pàá bó ṣe fi páńpẹ́ ọba gbé kábíyèsí kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun ní ilé ẹjọ́. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni mo wà, níbi tí ìròyìn ti gbé o wípé àwọn ẹgbẹ́ alátakò ADC náà ni wọ́n ti fèsì lórí èsì ìbò abẹ́nú eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe, tí wọ́n sọ pé ààrẹ Bọ́lá Tinubu ló jáwé olúborí pẹ̀lú ìbò eléyìí tó lé ní mílíọ̀nù 10. Ọ̀rọ̀ tí wọ́n sọ tá a bá dénú ròyìn ẹ máa gbọ́. Olóyè Sunday Ìgbòho ti fohùn léde báyìí wípé gbogbo ètò ti tò, àwọn ń dúró de ìbuwọ́lù ìjọba àpapọ̀ láti gbógun ti àwọn agbésùmọ̀mí tí wọ́n ń mi orílẹ̀-èdè Nàìjíríà lògbòlògbò, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ìjọba àpapọ̀ là ń dúró de o. Punch ló punch ẹ̀ jáde. Ìdí rẹ̀ rèé o eléyìí tí mo fi fẹ́ ṣe àtìlẹ́yìn fún àtúnyàn ààrẹ Bọ́lá Tinubu Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun. Òun ló sọ̀rọ̀ yìí. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló sì ti sọ. Lórí ọ̀rọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tó kà dákẹ́wọ̀n o, ilé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn ni ó ti dá gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́ kọ́ láti yọ kábíyèsí kan bí à ń yọ jìgá ní ìpínlẹ̀ náà. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn The Nation náà ni ìròyìn eléyìí ló ti wà níbi tí àwọn àjọ jambu tí wọ́n ti mú ọjọ́ 13 oṣù kẹfà gẹ́gẹ́ bí ọjọ́ eléyìí tí ó ṣeé ṣe o kí wọ́n ṣe àwọn àtúngbéyẹ̀wò lórí àwọn ètò kan tí wọ́n ṣe lórí ètò ìdánwò UTME. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ. Lórí ẹ kúrò ní orílẹ̀-èdè wa tó gbalẹ̀ ní orílẹ̀-èdè South Africa, ìjọba orílẹ̀-èdè South Africa ni wọ́n ti ṣe ìpàdé kan ní kíákíá láti tètè sọ̀rọ̀ jáde lórí bí ìbẹ̀rùbojo bó ṣe ń gbalẹ̀ láàrin àwọn ààrẹ ní orílẹ̀-èdè náà. Ìwé ìròyìn Vanguard ló fà á jáde. Nínú ètò ìdìbò abẹ́nú eléyìí tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ṣe lánàá òde yìí, bó tilẹ̀ jẹ́ pé wọn ò tí ì kéde ìbò, wọ́n ní àmọ́ ṣá o Àtíkù òun náà ló sì ń léwájú lọ́wọ́. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ. Gómìnà Adémọ́lá Adélékè ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó fi ọwọ́ ààrẹ aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ó fi ọwọ́ bàbá sọ̀yà wípé bàbá yóò ṣe sáà kejì lórí ipò ààrẹ. Ìwé ìròyìn The Nation ló dì jáde. Bámidélé ló sọ̀rọ̀ tó ń jó fi yé àwọn ènìyàn lójú wípé ẹ wò ó ṣe rí ìdìbò eléyìí tá a dìbò abẹ́nú eléyìí fún ààrẹ Bọ́lá Tinubu. Ó ní ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ apá gúúsù ìwọ̀ oòrùn orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ló ti jáde wá. Ìwé ìròyìn The Nation òun náà ló kọ. Nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí ló ti jáde wá o. Àwọn ikọ̀ afẹ̀míṣòfò Bandit ni wọ́n ya bo ààfin ọba kan ní ìpínlẹ̀ Kwara. Wọ́n jí kábíyèsí gbé, bẹ́ẹ̀ ni wọ́n tún jí àwọn olórí gbé sálọ pẹ̀lú àwọn ọmọdé. Kódà gan pẹ̀lú wọ́n tún ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá. Ìwé ìròyìn Punch ló punch ẹ̀ jáde. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà, níbi tí gómìnà ìpínlẹ̀ Bauchi tó ti buwọ́lu ẹ̀kúnwó fún àwọn lọ́balọ́ba ìpínlẹ̀ ọ̀hún, tó sì ń jó di mímọ̀ wípé ìgbáyégbádùn òní ọ̀nà ni ó tọ́ àwọn lọ́balọ́ba wá o. Ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ. Àwọn kókó yìí àti kókó míì láwọn máa mọ́ wa ṣètì gbọ́ ẹ̀yin ènìyàn wa, ẹ̀yin aráalé. À ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ojúmọ́ lẹ́ẹ̀kan sí láàyè yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́
láti máa gbọ́ wa láàyè yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa wò wá. A dúpẹ́ wípé àwa lè wá sí òde láàárọ̀ yìí, a sì dúpẹ́ wípé ẹ̀yin náà ẹ lè wà lábẹ́ òrùlé yín kẹtàn rédíò yín kó máa kọ kó máa já kó máa ké kékeré nké kẹ sì máa gbọ́ wa wẹ́líwẹ́lí òjò. Àwọn kan ń bẹ nílé báyìí tí wọ́n tún yí sọmọ́ rí. àwọn ẹni ẹlẹ́ni. Ọlọ́run ṣàánú wa. Ọlọ́run ṣàánú tiwa náà. Ìwọ náà bá wà nílé báyìí ni. Kò sí tó dáa tó. Ó yí sọmọ́ rí ni. Ó tún tàpá. tó bá rí nǹkan tó bá rí tó dẹ̀ gbọ́wọ́lé. Káì tó ráyè gbọ́wọ́lé tó dẹ̀. Torí ibi tó da gbọ́wọ́lé. Kò sẹ́ńtì ò fẹ́ rú ẹ̀. Ọlọ́ngbọ́. Kò sẹ́ńtì ò fẹ́ rú ẹ̀. Ìgbà tó bá gbọ́wọ́lé tẹ́ tó bá di kíní báyìí kó tó bá fi àmàlà gbígbóná le tó bá bomi sára tẹ́ báyìí ojú rẹ̀ wà mọ̀ dán. Imagination. Ọ̀rọ̀ mi ní ìdájí mo dìde tí mo ojú. Sẹ́rí wọ́n ní òjò àárọ̀ tí ń bó lówó. Ọlọ́ngbọ́. Olówó nìkan kọ́ ní bínú o. Ẹ ti lọ ibi iṣẹ́ tó sì mọ̀ pé òun ò gbúdọ̀ mọ́ dé bẹ́ẹ̀. Kò gbọ́dọ̀ mọ́ lọ ń bínú ń bínú Ọlọ́ngbọ́. Òjò dájí yìí kí ló dé. Aago wọn ò sì ní dúró. Kò ní dúró. Ó dàbí kí ọjọ́ máa jìnnà sí kó máa jìnnà sí. Wo ibi tí mo ti ń ṣe pàpàpàpà eré mo tètè dìde. Òjò náà ló fi kawó ẹ̀. Ẹ máa kawó mi tì. Yọ lẹ̀ mọ́ ó mọ̀ rògbò lẹ̀ pọ̀ ni. Elizabeth ò sì ní gbàgbẹ̀rẹ́ ẹ̀sìn ní ọmọ yẹn bíi sọ́jà káàkiri. Kò sí tó kàn wọ́n. À ń kí yín láàárọ̀ yìí wípé ẹ kú ìdarapọ̀ mọ́ wa káàkiri ibi yòówù tẹ́tí láǹfààní àti oore ọ̀fẹ́ láti máa gbọ́ ìkànnì alàlújá ìkànnì ṣíìpù lẹ́ láǹfààní àti máa gbọ́ o. Ìlú Òkè Òláwà ní ìjọba ìbílẹ̀ Kájọlà la lé tepátepá sí bí ẹni akàn lérè bí ẹni afèrè kan tá a ti ń dún sínú afẹ́fẹ́. A sì ń rọ̀ yín wípé ẹ má yí kúrò lọ́dọ̀ wa, gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́hùn ojú kan ló sodo sí ọ̀dọ̀ wa ń bí náà ni o. Ship FM ìkànnì kọkàndínláàádọ́rùn pẹ̀lú ìyànmọ́sí tó gbé òókan pọ̀n níbẹ̀ náà lẹ́ẹ̀tì rí gbogbo àwọn nǹkan tí ẹ̀ ń fẹ́hùn. Orin ni ó wà lọ́dọ̀ wa, ijó ó wà lọ́dọ̀ wa torí tá a bá ti ń kọrin ẹ̀ mọ̀ jó. Bẹ́ẹ̀ ni àwàdà ó wà lọ́dọ̀ wa, ìmọ̀ràn àti oríṣiríṣi àwọn ìròyìn tí ò lẹ́jà ń bá kàn nínú. A sì ń kíra wa wípé a kú ọdún, ẹ má gbàgbé ẹran iléyá àti oríṣiríṣi nǹkan torí pa wá ẹ̀yin tẹ́ ẹ bá pẹran ẹ má gbàgbé àwa tá a rówó pẹran. Ọlọ́run ó ṣe tiwa náà lọ́dún tí ń bọ̀ wá. Ọdún yìí gan ètí ẹ̀ tí ì lọ gbà tí ètí ìdọ́là a lè ráwọn tí ó fa àgbò wáyé pé eléyìí ẹ fún obì o, eléyìí ẹ fún ìtura o, eléyìí o abẹ́rẹ́ kéré eléyìí o. Bóyá wọ́n dẹ̀ ti ń plan ẹ̀ gan o. Kò sí wàhálà a mọ̀ retí. Kámọ̀dé ìnà pẹnu abẹ́rẹ́kẹ́rẹ́ Adégbìtẹ́ lórúkọ mi, lórúkọ ẹnìkejì mi. Ẹ káàárọ̀ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ o, ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tí afẹ́fẹ́ ìkànnì yìí tó bá ń fẹ́ dé. A kí yín káàbọ̀ sí ìkànnì aláràgbàyídá ìkànnì sípètì 9.1 FM eléyìí tó rinlẹ̀ dáadáa tẹ́ ẹ sì fẹ́ gbọ́. A kò múra ọdún ọ̀la o, àwa tá àti ìraṣọ àárówó raṣọ tá a bá rówó rà á rí télọ̀ bá wa rán torí ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀rọ̀ tún ni ká tún rówó rà kéèyàn ó mọ̀ tún rí rán. Ọlọ́run jẹ́ àrí télọ̀. Kéèyàn máa jẹ gbèsè ńlẹ̀ télọ̀. Ọlọ́run jẹ́ àrí télọ̀ bá wa rán lágbára Ọlọ́run. Ọdún yìí ọdún ayọ̀ ni ó jẹ́ délẹ̀. Òní wá ní ọjọ́ àràfá. Gbogbo nǹkan tí àwọn tó rú ọjọ́ òní tó dúró fún òun náà ni wípé láti jẹ́ kí àwa tí a jẹ́ mùsùlùmọ́ ká fi ọkàn ká fi bá àwọn tó wà ní àràfá ká fi bá wọn lọ lónìí. Gbogbo wa sínú àní jẹ nǹkan kan lónìí àti wà nínú àwẹ̀ báyìí nítorí àwọn tí ó lọ àràfà ńgbà táwa náà bá lọ àwọn kan náà ni ó gba àwẹ̀ fáwa náà tó bá wá ti di ìrọ̀lẹ́ ẹni tó bá lọ mọ́lé àwọn alálàájì irú àwọn owó ìyá irú àwọn kí lórúkọ ẹ̀bẹ́ndẹ̀ irú ìrọ̀lẹ́ yìí ní ọ̀dọ̀ wọn ó po kókó fún àwọn èèyàn tí wọ́n mú kókó àbáàrọ̀ sí ni àwọn èèyàn ó mú kókó bá ṣe ń ṣe káàkiri níbàdàn yìí mọ́ bá ṣe ń ṣe ń bí o àmọ́ ṣá o tí kókó ti sú ọ nírọ̀lẹ́ àwọn alálàájì lónìí tẹ́ fi sínú adúpẹ́ o wípé Ọlọ́run jẹ́ kí àràfà ọdún yìí kó ṣojú wa mọ̀jẹ̀ àgbọ̀ òsì ń bẹ̀ kó ẹ wo tó bá ti di ọ̀la òun náà láàdúran lágbára Ọlọ́run ọdún ayọ̀ òun náà láàṣìṣe o àwa tá àrówó pa màálù á pàgbò àwa tá àrówó pàgbò á pa mìsonso àwa tá àrówó pa mìsonso á pa òrúkọ àwa tá àrówó pa òrúkọ á pa ẹja kápá àwọn kágbára ká ẹ sápá tí agbára yín bá ti ká tí ò ní gun pa tí ò sì ní nìyín la àwa ọba yín jẹran o ànímọ̀gbà tẹ́ ẹ bá ń san balance owó kò sí nǹkan tó kẹrù wa yìí Ọlárẹ̀wájú Álímì ló kọ tèmi o ẹ lẹ́bẹ̀ o ẹ kú kalẹ̀. ojú àlejò láti jẹ gbèsè ẹ̀yin ẹ̀ lásán o ìyẹn ni wípé kọ́ńkálukú
kó ṣe bó bá ṣe mọ́. ìwọ̀n tágbára ẹ̀ bá ká bó bá fún apọ̀n máa bọ̀ fìfẹ́ jẹ́. dáadáa ara wọn tí wọ́n ń gbé kinní wá tí wọ́n ń fi onígun 16 sí wọn ò ní kọ̀ wípé àwọn ò fẹ́ ẹ̀. ok wọ́n gbé fún wa. ó rí mo fún ọ. ó ṣàgbà ok ìfẹ́ mo fẹ́ ó ṣàgbà mo bùn ọ ṣùgbọ́n nígbà míì ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó májú ẹni tó yẹn gúgúrú tó bù fún eégún ṣé ò ṣeun ni. bàbá oúnjẹ téèyàn bá tiẹ̀ jẹ lásìkò tẹ́bí bá ń pààyàn ó yóò yàn jó oúnjẹ téèyàn tó pọ̀ téèyàn wá rí ńgbà tẹ́bí ò pààyàn lọ èyí ó mọ̀ lójú ni pé ẹ̀wẹ́ sájẹ̀ ń bá yín jẹran ọbẹ̀ nìkan járe. ẹ jẹ́ àṣeun gbogbo níwọ̀ntúnmọ̀sí o ọdún iléyà àti eléyìí kò ní já sí mọ́ ọdún sì tún wà lẹ́yìn ọdún gẹ́gẹ́ bí ìmọ̀ràn káwọnú ìròyìn ọ̀hún láláì ní fa àkókò ṣòfò nítorí wípé a ní ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tí a fẹ́ jẹ́ nínú ìwé ìròyìn Punch ní ìròyìn yìí tó tí yẹ ká tu ní ìpele bí aṣọ ìyẹ̀lẹ̀ ló ti jáde wá o gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe ń jábọ̀ rẹ̀ ẹ̀rín ni kinní ọ̀hún bá dé bẹ́ẹ̀ ni gan pẹ̀lú ó dàbí eré orí ìtàgé ní ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ọ̀ṣun nígbàtí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó fi ọwọ́ òfin tó fi mú orí adé kan ní ilé ẹjọ́ ọ̀rọ̀ ọ̀hún ló dàbí eré orí ìtàgé ní ilé ẹjọ́ gíga kan tó fi ìdí kalẹ̀ sí ìlú Ẹdẹ lánàá òde yìí níbi tí ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ọlọ́pàá tó fi páńpẹ́ ọba tó fi mú kábíyèsí ọ̀hún ni wọ́n pe orúkọ rẹ̀ ní ọba Muideen Azeez gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch bó ṣe gbé jáde ìwé ìròyìn Punch ó jábọ̀ wípé kábíyèsí yìí ni wọ́n ti kọ́kọ́ taari sí iwájú adájọ́ Kudrat Akànó pẹ̀lú oríṣiríṣi ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú dídáná sun oko àti àwọn nǹkan míì kábíyèsí àti àwọn ènìyàn yìí ni wọ́n taari wọn lọ sí iwájú ilé ẹjọ́ àwọn ènìyàn ọ̀hún ni Akib Azeez Abioye Yisa Surajudeen Akọ́lápọ̀ Rasheed Àyàndìran àti Sarafadeen Abioye àwọn ènìyàn tí mo ka orúkọ wọn sókè yìí àti kábíyèsí ni wọ́n fi ojú wọn ba ilé ẹjọ́ lórí àwọn ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú gbódòǹrósọ lórí ilẹ̀ àti dídáná sun àwọn nǹkan kan nínú ọ̀rọ̀ náà ní ìwé ìròyìn Punch ló ti ń jábọ̀ wípé ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún 2019 ni wọ́n dá ẹ̀ṣẹ̀ yìí lórí àwọn nǹkan kan tó ní ṣe pẹ̀lú aáwọ̀ lórí ilẹ̀ gẹ́gẹ́ bí ìwé ìròyìn ọ̀hún ṣe wí wọ́n sọ wípé kábíyèsí àti àwọn ènìyàn rẹ̀ yìí ni wọ́n kó àwọn ènìyàn lọ sí orí ilẹ̀ tó sì jẹ́ wípé wọ́n bá àwọn obìnrin níbẹ̀ àwọn obìnrin tí ń fọ epo àti àwọn nǹkan míì lórí ilẹ̀ ọ̀hún tó sì di wípé ọ̀rọ̀ ọ̀hún ó di fàákájà lórí ọ̀rọ̀ ọ̀hún àti gbẹ́ndú àti ahéré adájọ́ tó wà ní ìdí ìdájọ́ yìí ó ti sún ẹjọ́ ọ̀hún sí ọjọ́ 17 oṣù kẹfà ọdún tí a wà yìí láti tẹ̀síwájú lórí ìgbẹ́jọ́ ọ̀hún ìwé ìròyìn Punch ló Punch ẹ lọ́mú kẹsì rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Vanguard náà ni ìròyìn eléyìí ló ti jáde ò tí wọ́n ti ń jó di mímọ̀ wípé àwọn ẹgbẹ́ alátakò orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọn ò tí ì mọ odó eléyìí tí wọ́n da ọ̀run lásìkò láti jẹ́ kí wọ́n yan ẹni tí ó jẹ́ ọmọ oyè nínú ẹgbẹ́ òṣèlú wọn nínú ìwé ìròyìn eléyìí tó jáde nínú ìwé ìròyìn ojoojúmọ́ ilẹ̀ wa òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé bí ọ̀sẹ̀ yìí ṣe jẹ́ ọ̀sẹ̀ ìbò abẹ́nú fún gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú wọn ni wọ́n mọ̀ tí ń hó ẹ̀ o nínú gbogbo àwọn ẹgbẹ́ òṣèlú eléyìí tó já látakò lórílẹ̀‐èdè wa Nàìjíríà yàtọ̀ sí ẹgbẹ́ òṣèlú Nigerian Democratic Congress NDC àti ẹgbẹ́ òṣèlú Accord àwọn nìkan náà ni wọn ò tí ì rí ẹni tí ń bá wọn dupò nínú ẹgbẹ́ wọn o nínú ìwé ìròyìn eléyìí tó jáde lónìí òde yìí òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé ẹgbẹ́ òṣèlú NDC òun náà ni ó ní ẹnìkan dondo eléyìí tí í ṣe gómìnà nígbà kan rí fún ìpínlẹ̀ Anambra tó ìtún ti jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Labour Party lọ́dún 2023 ọ̀gbẹ́ni Peter Obi òun náà lẹ́nìkan dondo eléyìí tí wọ́n fojú sùn wípé náà ni ó jáwé olúborí ní ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tí a wà yìí níjọ́ tí wọ́n dìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú NDC bákan náà Accord Party eléyìí tí òun náà dúró kórì wọ́n lẹ́nìkan dondo òun náà ló fẹ́ jáde lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lára àwọn náà láti rí ẹni tí ó jẹ́ ògbóǹtarìgì olókoòwò ní dókítà Gbẹ̀ngà Ọláwépọ̀ Azim òun náà nìkan ni ó jáde o lábẹ́ òṣèlú náà wọ́n ní àmọ́ṣá o nínú àwọn ẹgbẹ́ eléyìí tó jẹ́ pé wàhálà ó ti ń súyọ nínú ẹgbẹ́ wọn lára wọn náà láti rí ẹgbẹ́ òṣèlú Social Democratic Party SDP PDP African Democratic Congress ADC nínú ẹgbẹ́ òṣèlú SDP ń tiẹ̀ wọ́n ní àwọn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ òun náà ni wọ́n fojú hàn wípé àwọn fẹ́ jáde ò níbi tí a ti rí igun ọ̀jọ̀gbọ́n Sadiq Gombe eléyìí tó ń léwájú rẹ̀ níbi tí wọ́n ti yan ọmọọba Adéwọ̀lú Adébáyọ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò jáde ò
dupò gẹ́gẹ́ bí gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Bákan náà látún rí igun eléyìí tí ó jẹ́ ti Shehu Gabam tí wọ́n ti yan Abímbọ́lá Àtàndá wípé ó náà làwa náà fẹ́ o gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò nínú ẹgbẹ́ òṣèlú ADC ń tiẹ̀. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n jẹ́ igun ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé igun ẹni tó jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2023 igun ọ̀gbẹ́ni Dùmíbí Kachukwu òun náà ni wọ́n sọ pé wọ́n tún ti yan Kachukwu gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún lọ́dún 2027. Àmọ́ ṣá o igun eléyìí tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú Senator David Mark nínú ẹgbẹ́ òṣèlú ADC òun náà ni wọ́n ti ń jó di mímọ̀ wípé àwọn ní ìkápá láti yan ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún níbi tí àwọn mẹ́ta tí wọ́n ti ń jà kàngbọ̀n lára àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀hún láti rí ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ igbákejì ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà nígbà kan rí Àtíkù Abubakar, ọ̀gbẹ́ni Rotimi Amechi àti Muhammad Ayatollah òun náà ni wọ́n fẹ́ jáde o tí wọ́n sì fẹ́ dupò. Wọ́n ní àmọ́ ṣá o ìdìbò abẹ́nú ọ̀hún eléyìí tó wáyé lánàá òde yìí wọ́n ní wọn ò tí ì fi ìròyìn ọ̀hún wọn ò tí ì fi léde o. Wọ́n lẹ́ni tó léwájú ìdìbò ọ̀hún lánàá òde yìí náà ni ẹni tí òun náà ti fi ìgbà kan jẹ́ ìkàn nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún káwá máa fò lọ sínú ẹgbẹ́ òṣèlú PDP. Wọ́n ní bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé ẹgbẹ́ òṣèlú PDP òun náà ló jẹ́ alátakò gbòógì lórílẹ̀‐èdè wa Nàìjíríà. Àmọ́ ṣá o igun wọn mọ̀ ti pín yẹ́lẹyẹ̀lẹ́ níbi tí igun eléyìí tó jẹ́ ti Kàbírù Turaki tó ń léwájú rẹ̀ tí wọ́n ti kéde ẹni tó ti fi ìgbà kan rí jẹ́ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà Goodluck Jonathan gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àmọ́ ṣá o Wike igun tọ̀dọ̀ tiẹ̀ òun náà ni wọ́n ti yan Senator Sunday Ono gẹ́gẹ́ bí ẹni tí ó jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Bákan náà nínú ẹgbẹ́ òṣèlú PDP tá à ń sọ yìí ìjẹ́ yìí mọ̀ wípé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ó wà nínú ẹgbẹ́ òṣèlú PDP. Bákan náà ó tún wà nínú ẹgbẹ́ òṣèlú Alliance People's Movement eléyìí tí wọ́n pè ní APM tó sì jẹ́ pé gómìnà Ṣèyí Mákindé òun náà tún fi ìfẹ́ hàn láti jáde dupò gẹ́gẹ́ bí ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú APM. Ọ̀rọ̀ yìí òun náà ló ti á wá dàbí ìgbà tó jẹ́ pé àwọn ẹgbẹ́ alátakò orílẹ̀-èdè wa Nàìjíríà wọn ò tí ì modó tá a dọ̀rùn lásìkò. Ìwé ìròyìn Vanguard òun náà lọ́kọ ìròyìn náà. Nínú ìwé ìròyìn Punch ni ìròyìn eléyìí ló ti jáde wá tó ń ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ wípé gbogbo ẹ̀yin ènìyàn ìlú a ti ṣetán bẹ́ẹ̀ ni a ti tádì gbogbo ètò ti tò pẹ̀lú ìjọba àpapọ̀ là ń retí kí wọ́n buwọ́ lu ìdásílẹ̀ ìrò ẹkùn èyí tí olóyè Sunday Ìgbòho tó ṣe àgbékalẹ̀ rẹ̀. Ògbóǹtarìgì ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni tó jẹ́ ojúlówó ọmọ ẹ̀yà Yorùbá olóyè Sunday Adéyẹmọ ẹni tí gbogbo ènìyàn mọ̀ sí Sunday Ìgbòho ló ti sọ lánàá òde yìí wípé ìjọba àpapọ̀ ni àwọn ń retí báyìí o láti buwọ́ lu ìdásílẹ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí orúkọ rẹ̀ ń jẹ́ ìró ẹkùn Security Network gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó fi léde ní ìlú Ìbàdàn lánàá. Nínú àtẹ̀jáde náà ni olóyè Sunday Ìgbòho ló ti ń ṣàlàyé wípé ìdásílẹ̀ ìró ẹkùn ni yóò ní ṣe pẹ̀lú pípawọ́ papọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́ṣọ́ aláàbò orílẹ̀-èdè Nàìjíríà tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀ láti lé gbogbo àwọn agbésùmọ̀mí wọgbówọ̀gbẹ́ àti láti jẹ́ kí àlàáfíà kó jọba kó sì máa fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ bó ṣe ń fẹ́ tẹ́lẹ̀ láti ẹ̀yìn wá. Nínú ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ti ṣetán bẹ́ẹ̀ ni gbogbo ìwé tó ní ṣe pẹ̀lú láti buwọ́ lu ètò náà ni àwọn ti fi ṣọwọ́ sí ìjọba àpapọ̀. Kódà gan pẹ̀lú àwọn yóò fọwọ́sowọ́ papọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹlẹ́ṣọ́ aláàbò. Kódà gan pẹ̀lú ètò àti ìlànà tí ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tó gbé kalẹ̀ lórí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò wípé gbogbo àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ni wọ́n gbọ́dọ̀ wà ní ìfọwọ́sowọ́papọ̀ láti wá àlàáfíà àti ìṣọ̀kan orílẹ̀-èdè yìí àti ìpínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Nínú ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho èyí tó fi léde ní ìlú Ìbàdàn tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ti ń ṣàlàyé sétí gbogbo àwọn ènìyàn ìlú wípé gbogbo àwọn ìlú gbogbo àwọn ìwé àti gbogbo àwọn ìgbésẹ̀ tó ní ṣe pẹ̀lú ìdásílẹ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ìró ẹkùn ni àwọn ti fi ṣọwọ́ sí ìjọba àpapọ̀. Àwọn oníwèé ìròyìn Punch wọ́n tún tẹ̀síwájú wípé tí ẹ bá gbàgbé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ló ṣẹ̀ṣẹ̀ buwọ́ lu òfin kan tó ní ṣe pẹ̀lú òfin tí yóò máa jẹ́ kí àwọn ẹlẹ́ṣọ́ aláàbò kó mọ iṣẹ́ wọn bó ṣe tó àti kí wọ́n má ta ṣe àgẹ̀rẹ̀ àti tí yóò jẹ́ kí ohun gbogbo kó máa lọ ní wẹ̀lẹ̀mù lórí ètò ààbò àti ètò tó ní ṣe pẹ̀lú àlàáfíà ìlú
fún ìdí èyí o Ìgbòho nínú àtẹ̀jáde tó fi léde ọ̀hún ló ti jẹ́ kó di mímọ̀ wípé ní kété tí ìjọba àpapọ̀ tí wọ́n bá ti buwọ́ lu ìdásílẹ̀ ẹ̀ṣọ́ aláàbò ìró ẹkùn security network ni àwọn yóò gbéraṣọ tí iṣẹ́ ọ̀hún yóò sì gbìnàyà láti pawọ́ papọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ ọlọ́pàá iléeṣẹ́ ọmọ ológun àwọn ẹ̀ṣọ́ aláàbò civil defence àti àwọn ẹ̀ṣọ́ aláàbò míì tó kù àwọn jọ ṣiṣẹ́ ọ̀hún ni láti lé gbogbo àwọn agbésùnmọ̀mí padà sẹ́yìn ìwé ìròyìn punch ló punch ẹ lọ́mú kẹyẹ̀ wò níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà níbi tí wọ́n ti jó di mímọ̀ wípé àwọn ìkànlẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú PDP igun ti Tanimu Turaki lélẹ́yìí ti ẹni tí ó jẹ́ head of board of trustee nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Senator Adolphus Wabara eléyìí tó léwájú rẹ̀ lánàá wọ́n mọ̀ ṣèpàdé alátìlẹ̀kùn mọ́ríṣe ìyẹn ní ọ́fíìsì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tó wà ní ìlú Ìbàdàn lánàá òde yìí àwọn ìkànlẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí igun ti àwọn ti Tanimu Turaki tí ń léwájú rẹ̀ ẹni tó léwájú ìpàdé ọ̀hún lánàá òde yìí náà láti rí Senator Adolphus Wabara eléyìí tí wọ́n kóra wọn sòdí tí wọ́n sì lọ sí ilé ìjọba eléyìí tó wà ní ìlú Ìbàdàn ọ́fíìsì ìjọba eléyìí tó wà ní ìlú Ìbàdàn lánàá òde yìí tí wọ́n ti ṣe ìpàdé papọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Abíọ́dún Mákindé lánàá òde yìí bó tilẹ̀ jẹ́ pé kókó ìpàdé eléyìí tí wọ́n ṣe lánàá yìí òun náà ni kò sẹ́ni tọ́mọ̀ àmọ́ ṣá o wọ́n ṣe ìpàdé ọ̀hún ní ọ̀sán àná níbi tí gómìnà tó ti gbà wọ́n lálejò gẹ́gẹ́ bí àwọn tí wọ́n jẹ́ olójúlé àtọ́júùta tí wọ́n sọ wọ́n ní ẹ wò ó àwọn rí i pé ìpàdé eléyìí tí wọ́n ṣe kò ṣe lẹ́yìn ọ̀rọ̀ eléyìí tí gómìnà tó kéde ara rẹ̀ wípé òun gángan o òun ó jáde dupò lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú Allied People Movement ní APM láti jẹ́ kí òun náà ó jáde gẹ́gẹ́ bí ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti àwọn ọ̀rọ̀ eléyìí tó jẹ mọ́ ètò ààbò bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé ẹ rántí pé lẹ́nu lọ́lọ́ yìí òun náà ní ìkọlù kan ló wáyé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ àti àwọn olùkọ́ wọn ní lára àwọn ìpàdé tí wọ́n ṣe ó dá àwọn lójú tàdá wípé ọ̀rọ̀ ààbò òun náà wà ń bẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ọ̀rọ̀ tí wọ́n sọ náà ni wípé ó ṣeéṣe o kó jẹ́ pé gómìnà kò sí lẹ́yìn pé wọ́n fẹ́ bá bàbá sọ̀rọ̀ wípé bàbá ẹ wo ṣé èsì pé ìgbésẹ̀ tẹ́ fẹ́ gbé lórí ọ̀rọ̀ APM yìí yóò padà da ìta àti pílànù yóò padà bàjẹ́ o nínú ẹgbẹ́ òṣèlú PDP àwa tá a jẹ́ igun ti Tanimu Turaki àmọ́ ṣá o nígbà tí wọn ò rí ọ̀rọ̀ ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ àwọn oníròyìn bí wọ́n ṣe ń fimú kólẹ̀ káàkiri kọ́lọ́ mọ́jẹ wọn fimú kódọ̀tí ní tí wọ́n padà sọ náà ni wípé ẹ wo bí ọ̀rọ̀ ọ̀hún bá tún ṣe ń lọ àmọ́ jain sí ìwé ìròyìn Nigerian Tribune òun náà lọ́kọ́. àyàdé ojú ọjà tá a bá padà dé a ó máa tẹ̀síwájú ìròyìn wa yìí tán síbẹ̀ má yí kó lọ́dọ̀ wa o ẹ kó kalẹ̀. ìkíni pàtàkì láti ọ̀dọ̀ aláìlúwà ọba Alhaji Wasiu Oyèdélé Saka olókolónigi elérò títí ìlú Ìlérò kábíyèsí ìlú Ìlérò wọ́n bá gbogbo ọmọ ìlú Ìlérò nílé lóko lẹ́yìn òde dáwọ́ ìdùnnú fún pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá gbogbo àwọn ìjòyè àwọn àgbààgbà àti gbogbo àwọn ọ̀dọ́ ìlú tí wọ́n ń fi gbogbo ìgbà wá ìlọsíwájú ìlú Ìlérò kábíyèsí elérò títí ìlú Ìlérò wọ́n ṣe ní àdúrà yìí pé àwọn alálẹ̀ yóò gbèyìn o wọ́n dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìlú Ìlérò fún ìfẹ́ tí wọ́n fi hàn sí àwọn láti ìgbà tí àwọn ti dé orí oyè wọ́n ní àwọn mọ̀ ọ́ lóore o kábíyèsí elérò ìlú Ìlérò wọ́n gba gbogbo ènìyàn ìlú Ìlérò lámọ̀ràn kí wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ fún ìdàgbàsókè ìlú kábíyèsí elérò títí ìlú Ìlérò wọ́n ní ètò ààbò ìlú ló jẹ àwọn lógún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ìdánilójú sì wà wípé kò ní í ṣéwu lóko àfi gèrè àparò kí gbogbo àwọn ènìyàn ìlú kí wọ́n sì wà ní ojúlalá kan fi sọ́rí kábíyèsí elérò títí ìlú Ìlérò wọ́n ké sí gbogbo àwọn ọmọ ìlú tó wà lẹ́yìn òde kí wọ́n wá dá iṣẹ́ sílẹ̀ ìbùkún Ọlọ́run yóò sì máa jẹ́ ti gbogbo ọmọ ìlú Ìlérò nílé lóko lẹ́yìn òde aláìlúwà ọba Alhaji Wasiu Oyèdélé Saka olóko lónigi kejì elérò ìlú Ìlérò ló ń kí gbogbo ọmọ ìlú. ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí aláṣẹ àti olùdarí Kenijak Royal Harmony Resort ìlú Ayétòrò Òkè wọ́n fi àsìkò yìí wọ́n fi kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tí wọ́n jẹ́ kó yẹ wọ́n ní ọjọ́ àìkú eléyìí tó kọjá lọ yìí níbi tí wọ́n ti ṣíṣọ lójú ilé ìtura Kenijak Royal Harmony Resort
bẹ̀rẹ̀ láti orí kábíyèsí Bajígan ti ìlú Ìlàjílé ọba Alhaji Lawal Oyèdépò wọ́n ní àwọn dúpẹ́ gan lọ́wọ́ kábíyèsí. Bákan náà ni wọ́n kí gbogbo àwọn tí wọ́n wá láti ibikíbi jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo àwọn tí wọ́n wá láti ìlú Èkó, ìlú Ìbàdàn, ìlú Òkè-Ò, ìlú Ayétòrò, gbogbo àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí wọn, gbogbo wọn pátápátá òun náà ni wọ́n kí. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ wọn wípé ọjọ́ ayọ̀ tiwọn náà yóò wọlé dẹ̀dẹ̀. Nínú ọ̀rọ̀ eléyìí tí aláṣẹ àti olùdarí Kenijak Royal Harmony Resort ìyẹn ọ̀gbẹ́ni Akínfẹ́ńwá Kẹ́hìndé eléyìí tí wọ́n sọ, wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá eléyìí tí wọ́n dúró tì wọ́n látòrí àwọn agbófinró, ọlọ́pàá, civil defence, àmọ̀tẹ́kùn àti gbogbo ẹ̀ṣọ́ aláàbò eléyìí tí wọ́n dúró tì wọ́n nígbà tí wọ́n ṣe ayẹyẹ ọ̀hún. Bákan náà òun náà ni wọ́n wá sọ wípé àwọn dúpẹ́ gan lọ́wọ́ kábíyèsí Bajígan ti ìlú Ìlàjílé wípé wọ́n kú àdúró tì wípé àwọn mọ̀ lóore o. Wọ́n ní àwọn dúpẹ́ lọ́wọ́ ìyàwó àti àwọn ọmọ àwọn aṣeládùúrà wípé ọjọ́ ayọ̀ òun náà ni àwa náà ó gbà o. Olùkéde ọ̀gbẹ́ni Akínfẹ́ńwá Kẹ́hìndé, aláṣẹ àti olùdarí Kenijak Royal Harmony Resort ìlú Ayétòrò Ilé. Tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n ń lo àsìkò yìí láti fi dáwọ́ ìdùnnú pẹ̀lú gbogbo mùsùlùmí ayé pátápátá wípé a kú ọdún o, àsìkò ìyè ìdún. Ọdún eléyìí kò ní jẹ́ àṣemọ fún gbogbo wa lókè èèpẹ̀. Aboyún ilé kí wọ́n bí tibitire, àwọn àgàn kí wọ́n tọwọ́ àlàbòsùn. Gbogbo àwọn tí wọ́n ń wojú Elédùmarè Ọlọ́run ọba Allah fún ọ̀lẹ̀ inú, kí ọ̀lẹ̀ rere kó sọ nínú wọn o, ká sì bá wọn gbọ́mọjó, kájọ kọ́mọ lùpọ̀ bọ́. Iléeṣẹ́ Ralac Ventures wọ́n kí yín wípé a kú ọdún o. Wọ́n ní kẹ́ ẹ má gbàgbé wípé máṣíìnì wà nílẹ̀ fún ní lílò báyìí o. Ẹ̀yin ènìyàn wa ní ìlú Ìṣẹ́yìn àti agbègbè rẹ̀, máṣíìnì wà ní ìlú Ìṣẹ́yìn, bẹ́ẹ̀ náà ni máṣíìnì wà ní ìlú Òkè-Ò. Ẹ̀yin tẹ́ fẹ́ lo máṣíìnì ní ìlú Ìṣẹ́yìn, ẹ lọ sí olúléeṣẹ́ wọn tó wà ní ìlú Ìṣẹ́yìn Òrò. Bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ́ fẹ́ lo máṣíìnì ní ìlú Òkè-Ò àti agbègbè rẹ̀, máṣíìnì yìí náà ti wà ní ìlú Òkè-Ò. Ó ti di oníbejì báyìí, ìrọ̀rùn náà ló bá dé torí pé ìgbáyé gbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún. Òògùn sì wà tí wọ́n ti ṣe kalẹ̀ ní sẹpẹ́, lẹ́jẹ̀ wọ́n egbòogi ìbílẹ̀ tí wọ́n fi ọgbọ́n ìgbàlódé tí wọ́n fi ṣe àgbéjáde rẹ̀ kó lè máa jẹ́ kí àlàáfíà ọrọ̀ ọmọ ènìyàn kó dúró bó ṣe tó àti bó ṣe yẹ. Wọ́n ní ẹ má ṣe mí ní ẹ má ṣe méjì, ẹ máa bọ̀ wá sí iléeṣẹ́ àwọn kẹ́ wá kó oògùn yìí lówó kékeré, kẹ́ sì tà á kẹ́ jèrè gọbọi. Àwọn ènìyàn tí wọ́n sì ń lò wọ́n ń kan sára sí Ọlọ́run ọba Allah. Iléeṣẹ́ Ralac Ventures títí ìlú Ìṣẹ́yìn ó wà ní ìyànà ojú bàbá lókè ayọ̀ ní ìlú Ìṣẹ́yìn. Bẹ́ẹ̀ ni ẹ̀ka iléeṣẹ́ wọn ó wà ní ìlú Àgọ́ Ààrẹ lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Àgọ́ Ààrẹ. Ẹ̀ka iléeṣẹ́ wọn míì ó wà ní ìlú Òkè-Ò nílé bàbá Akíntọ́lá ọlọ́pàá lẹ́gbẹ̀ẹ́ gáràjì ìlú Ìṣẹ́yìn èyí tó wà ní àdúgbò Òlèlè ní ìlú Òkè-Ò. Ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yìí ló já sọ́dọ̀ wọn 090 27 24 9106 090 27 24 9106 tàbí 090 63 82 2370. Ìgbà ìgbádùn ọmọnìyàn ló jẹ́ iléeṣẹ́ Ralac Ventures lógún. Barika de Sala ẹ kú ewu ọdún. Èmi Alhaji Honorable Waheed Mobọ́lájí Adélékè àti gbogbo òṣìṣẹ́ ilé ìtura Greenland Hotel tó wà ní ìdojúkọ mọ́sálásí ọlọ́nà ní barracks lójú ọ̀nà tó lọ sí Ìbàdàn àti Ọ̀yọ́ nílùú Ìṣẹ́yìn ní kí gbogbo mùsùlùmí pátápátá pé a kú ewu ọdún. Ọdún Iléyá àtọdún yìí yóò ṣẹ̀wá fowó ṣẹ̀wá fọmọ ìkú baálé ọ̀rọ̀. Ẹ̀mí wa yóò sì ṣe púpọ̀ rẹ̀ láyé àti láàyè rere fún ìgbádùn lákòókò ọdún àti lẹ́yìn iṣẹ́ òòjọ́ lójoojúmọ́. Ẹ kàn sí wa ní Greenland Hotel lójú ọ̀nà Ọ̀yọ́ Ìbàdàn ní barracks nílùú Ìṣẹ́yìn. Ìgbádùn tó pìyàmọ́ òun náà ló wà ní Greenland Hotel. Iná wa kì í lọ, omi wa sì dúró déédéé. Ó ń mèwé òun náà ní Greenland Hotel.
a kí gbogbo ẹ̀yin alábàárà wa pé àpò ọdún àkú ìdún ọ̀nàrẹ́bù alhaji waheed mobọ́lájí adélékè lolùkíni lórúkọ Greenland Hotel. Èdè pàtàkì yìí èyí ni láti sọ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ jáde ilé ìwé girama AUD High School Òkè-Ò. Àwọn AUDO Student Association ni wọ́n fi àsìkò yìí sọ wípé ìpàdé pàtàkì lórí ìdàgbàsókè àti ìlọsíwájú iléèwé wa yóò wáyé ní ọjọ́ kejì iléyá on the 28th of May 2026 nínú ilé ìwé AUD High School bẹ̀rẹ̀ láti aago 10 òwúrọ̀. Kí a wá sọ fún gbogbo ènìyàn, fún ẹni tó gbọ́ kó sọ fún ẹni tí ò gbọ́ wípé àtètèdé wa ó ṣe pàtàkì púpọ̀. Olùkéde ìgbìmọ̀ alákòóso fún akẹ́kọ̀ọ́jáde iléèwé AUD Òkè-Ò. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ilé ìtura Òkè-Ò City International Hotel and Suites ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Ilé ìtura Òkè-Ò City International Hotel and Suites Òkè-Ò wọ́n fi àsìkò yìí pè gbogbo ènìyàn síbi àríyá ọdún eléyìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní Iléyá Fun Night and Award Night eléyìí tí yóò máa wáyé ní ọjọ́ Iléyá gangan bẹ̀rẹ̀ láti aago 5 ìrọ̀lẹ́. Genius Taoreed Akanni Ọláìtàn akọ́mọlédè wa ni yóò máa ṣeré ọdún fún wa. Bákan náà Sakire Pilo òun náà wà níbẹ̀. Tó bá ti wá di on the 31st of May 2026 ní ọjọ́ Sunday òun náà ni water splash ló máa wáyé bẹ̀rẹ̀ láti aago 7 àṣálẹ́. 1,000 naira lówó wọlé, 5,000 naira fún VIP, 25,000 naira fún table for 5. Ètò ààbò wà ní sẹpẹ́. A ó máa retí yín o fún fàájì ọdún ayọ̀ láṣẹ o. Ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí. Èyí ni láti fi tó gbogbo àwọn ará agbègbè Ìrèwọlé ní agbègbè Mẹ́sẹ̀ Olè ní ojú ọ̀nà eléyìí tó lọ sí Òkè-Ò sí ìlú à wípé kò ní sí lílọ bíbọ̀ ní agbègbè yìí bẹ̀rẹ̀ láti aago 10 àṣálẹ́ títí di aago 6 òwúrọ̀. Kò ní sí à ń sa ìgbín tàbí à ń dẹgbó káàkiri nítorí ètò ààbò lásìkò yìí. Òun náà ló fà á kéèyàn ó mọ̀ yìnbọn ní àwọn àkókò tí a wà yìí téèyàn ò bá rí ohun tó yẹ kó pa láriwo. À ń fi àsìkò yìí rọ gbogbo àwọn tí wọ́n wà ní agbègbè yìí wípé ètò ààbò òun ló fà á tí gbogbo àwọn ọ̀rọ̀ yìí tó fi jáde o. Ẹ jẹ́ ká tẹ̀lé òfin eléyìí tí a fi lélẹ̀ ní agbègbè yìí nítorí pé àwọn tí ọwọ́ bá bà ó ṣeé ṣe ká fà wọ́n lé agbófinró lọ́wọ́. Ọ̀rọ̀ yìí òun náà ló jáde láti àkàtà gbogbo àwọn ará olùgbé agbègbè Ìrèwọlé ní Mẹ́sẹ̀ Olè ní Òkè-Ò. Olùkéde alága agbègbè yìí Ọlárẹ̀wájú Emmanuel àti gbogbo ìgbìmọ̀ wọn ló ń kéde. Ẹ káàbọ̀ padà láti ojú ọjà. Ẹ̀yin náà tẹ́ bá ní tẹ́ fẹ́ ṣe tẹ́ fẹ́ kí àwọn ará ìlú mọ̀ nípa rẹ̀ ẹ máa gbé bọ̀ wá sí ìkànnì wa níbí ká bá yín ṣe é á ṣe dáadáa yóò sì nítumọ̀ bẹ́ẹ̀ ni owó wa ògùn parara ká sún sápá iwájú níbi ọ̀kan ìjọ̀kan ìròyìn èyí tí àti mọ́ wá sí ètí ìgbọ̀yìn. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde ọ̀la ọjọ́rú àti ọ̀túnla ọjọ́bọ̀ gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá tọdún 2026. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ni wọ́n ti kéde ọ̀la ọjọ́ 27 oṣù karùn-ún tí a wà yìí àti ọjọ́ 28 oṣù karùn-ún ọdún 2026 gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní tìbútòrò orílẹ̀-èdè yìí láti ṣàmì àyájọ́ ọdún iléyá títí ọdún yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mínísítà tí ó fi léde Olúbùnmi Túnjí Òjó ló jẹ́ kí ìkéde yìí kó tẹ àwọn oníwèé ìròyìn lọ́wọ́ èyí tí akọ̀wé àgbà fún iléeṣẹ́ náà tó fi síta ní orúkọ mínísítà Olúbùnmi Túnjí Òjó. Ìyẹn akọ̀wé àgbà òun ni orúkọ rẹ̀ ń jẹ́ Magdalene Ajani. Nínú ọ̀rọ̀ rẹ̀ ó bá gbogbo àwọn mùsùlùmí ayé ó bá wọn dáwọ́ ìdùnnú pàápàá jùlọ
àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ kú ewu ọdún wa ojú wa tó rí ọdún eléyìí yóò tún rí ti èyí tó ń bọ̀ àtaya àtọmọ aboyún ilé kí wọ́n bìtìbìtìrẹ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ṣàlàyé wípé àwọn àgàn wọn ò tọwọ́ àlàbòsùn o bẹ́ẹ̀ ni gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè yìí tó wà ní òkè òkun wọn ò kórè oko wálé o òdìdẹrẹ́ kì í gbé sóko wá nǹkan jẹ wọn ò ní ràjò gbé ṣáájò láṣẹ Ọlọ́run ọba àlá nínú ọ̀rọ̀ ẹni náà ó tẹ̀síwájú wípé kí àwọn mùsùlùmí ayé pàápàá jùlọ àwọn mùsùlùmí ní orílẹ̀-èdè yìí kí wọ́n lo àsìkò yìí láti wá ojú Ọlọ́run kí wọ́n sì gbàdúrà fún ìṣọ̀kan àti ìmúdúró orílẹ̀-èdè Nàìjíríà kí afẹ́fẹ́ àlàáfíà kó máa fẹ́ lẹ́lẹ́lẹ́ ní orílẹ̀-èdè yìí kó má sì gbódò oró sọ ń bọ̀ lókè ń bọ̀ nílẹ̀ kọ́lọ́run kó bá wa fòpin sí o bẹ́ẹ̀ ni ó tún fi ọ̀rọ̀ ìmọ̀ràn léde fún gbogbo àwọn mùsùlùmí wípé kí wọ́n lo àsìkò yìí kí wọ́n sì rí gẹ́gẹ́ bí àsìkò tí a lo ìfẹ́ fún ara ẹni ká gba àlàáfíà láàyè ẹni tó rí jẹ kó bùn ẹni tí ò rí jẹ gẹ́gẹ́ bó ṣe wí ó bá wọn dáwọ́ ìdùnnú ó sì ń kí wọn wípé àkó ewu ọdún yóò yàbọ̀ o báríkàdì ṣáàlà ìwé ìròyìn Daily Post ló post ẹ̀ jáde ẹ lọ́mú kẹsẹ̀ rí ẹ̀ níbẹ̀. nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí ló wà níbi tí ẹgbẹ́ òṣèlú ADC tí wọ́n ti ń sọ̀rọ̀ wípé ẹ wo ètò ìdìbò tí ẹgbẹ́ òṣèlú APC eléyìí tí wọ́n ṣe lábẹ́nú ó ti á wá ń fi hàn wípé irú ìjọba eléyìí tó wà lóde ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC náà ni wọ́n ti sọ̀rọ̀ wípé ǹjẹ́ ìrírí ètò ìdìbò eléyìí tí ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n ṣe ètò ìdìbò abẹ́nú láti mọ ẹni tí ó jẹ ààrẹ lórílẹ̀‐èdè wa Nàìjíríà ó ti á wá fi hàn wípé àwọn eléyìí wọ́n ti ń pìyàmọ́ láti dàbòrú láti gbé bòjìbò lọ́dún 2027 àti gbọ́ pé èèyàn kan dondo láì ṣe pé kò lálátakò ẹ̀wùlẹ̀fẹ̀ kan sọ pé kò lálátakò téèyàn kan ò fi ní ìbò mílíọ̀nù 10 díẹ̀ ló dín kí mílíọ̀nù 11 kó pé nínú ọ̀rọ̀ eléyìí tí wọ́n sọ òun náà ni ẹgbẹ́ òṣèlú ọ̀hún ni wọ́n fi léde lánàá ọjọ́ ajé wọn nígbà tí ààrẹ tó sọ̀rọ̀ ìyẹn ní ọjọ́ àìkú nígbà tí wọ́n kéde wípé ààrẹ ló jáwé olúborí ìjà yìí ò gbàgbé wípé ààrẹ sọ̀ngbà náà wípé ẹ má gba orílẹ̀-èdè Nàìjíríà láàyè láti bọ́ sí ọwọ́ àwọn ẹgbẹ́ eléyìí tí wọ́n mọ̀ fa àwọn èèyàn sẹ́yìn lórílẹ̀-èdè Nàìjíríà iṣẹ́ tá a ti ń ṣe ẹ má jẹ́ kó tún bọ́ sọ́wọ́ àwọn ẹgbẹ́ eléyìí tí wọ́n fa iṣẹ́ rere ọ̀hún tí wọ́n fà á sẹ́yìn ọ̀rọ̀ yìí náà ló jáde òkò bọ́ síbi tó dáa lára ẹgbẹ́ òṣèlú ADC náà ló fà á tẹni tó jẹ́ akọ̀wé ìfiléde fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún Bọ́lájí Abdullahi ló bá sọ̀rọ̀ lónìí ọmọ tí ẹ yẹ ẹni gbogbo kó dínwó àárò sọ wá yẹ ẹnu àtọ̀ọ́lé ó ní ẹ wò ó tiẹ̀ ń jáde látẹnu àwọn tó jẹ́ pé ní àsìkò ìjọba wọn yìí orílẹ̀-èdè Nàìjíríà wọn lè gbàgbé ẹ̀ láéláé wípé orílẹ̀-èdè Nàìjíríà ló ti fẹ́ burúkú jù lásìkò yìí àwọn ní wá sọ pé àwọn ò ní jẹ́ kó bọ́wọ́ sọ́wọ́ ẹni tí ó fà á sẹ́yìn àbí ń tẹ́ ẹ ti fà sẹ́yìn táwa fẹ́ fà sọ́wọ́ iwájú Abdullahi òun náà ló sọ̀rọ̀ tó sì ń jó di mímọ̀ wípé ẹ tí ì rí láti bí ètò ìdìbò eléyìí tó jẹ́ tàbẹ́nú tí wọ́n ṣe ètò ìdìbò wá nìyún àbí kọ́lọ̀ ń jẹ́ agbádùn ètò ìdìbò tí wọ́n náà wọ́n dì tó ti jẹ́ pé èèyàn méjì ló dìbò èèyàn kan wá ní mílíọ̀nù ó lé ní 10 nínú ètò ìdìbò abẹ́nú who does that ìbéèrè eléyìí tí Abdullahi tó béèrè nù àwọn àjọ òdì mímọ̀ wípé ó ti dàbí ìgbà tó jẹ́ pé wọ́n di ìdìgbétò ìdìbò ọ̀hún wọ́n gbé kalẹ̀ wípé ààrẹ náà ló fẹ́ kojú ara rẹ̀ ẹ dákun bẹ́ẹ̀ yẹn bá sì ń kojú ara rẹ̀ síbò náà ni ó tún jáwé olúborí ó jẹ́ nǹkan tó panilẹ́ẹ̀rí kéèké wípé ọ̀rọ̀ tí wọ́n sọ ọ̀rọ̀ eléyìí tí ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ni o wọ́n ní àwa ẹgbẹ́ kan ó fẹ́ fa orílẹ̀-èdè Nàìjíríà sẹ́yìn àbórílẹ̀-èdè tẹ́ ti wọ́ sẹ́yìn tipẹ́tipẹ́ táwa fẹ́ gbìyànjú láti jẹ́ káwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n rí ohun rere tó tún lè ti Nazareti tó lè ti ibẹ̀ jáde wá òun náà lẹ wá ń sọ ó ní ọ̀dà àwa ti gbọ́ o ó di ọjọ́ òbò kẹ́ ẹ tó mọ̀ ibi tí ara yín kù sí ìwé ìròyìn Nigerian Tribune òun náà ló kọ ìròyìn náà. tó kọlọ́run gbà wá ìròyìn yìí ló gba mímí kanlẹ̀ o ó sì fọwọ́ bani lẹ́mìí gan pẹ̀lú torí wípé àmọ́bi tí a bá yàrá já ní orílẹ̀-èdè yìí òjò tó ń pàkin ọ̀rẹ́ gbogbo ọ̀rẹ́ ni eji ń pa o kọlọ́run kó ṣàánú wa ní orílẹ̀-èdè yìí nípa ikọ̀ àwọn agbésùmọ̀mí adìhámọ́ra tí wọ́n ń ṣe ìkọlù tí wọ́n ń sọ̀rọ̀ bí agbọ́n ní gbogbo ìgbà àwọn ikọ̀ bandit ní ìròyìn punch ó jábọ̀ wípé wọ́n ṣe ìkọlù sí ọba kan ní ìpínlẹ̀ Kwara wọ́n jí àwọn olórí mẹ́ta gbé sá lọ pẹ̀lú àwọn ọmọ wẹrẹ bẹ́ẹ̀ gan pẹ̀lú wọ́n tún ṣe ìkọlù sí àgọ́ ọlọ́pàá tó wà ní ìlú ọ̀hún gẹ́gẹ́ bí ìwé ìròyìn punch bó ṣe ń jábọ̀ rẹ̀ ó jábọ̀ báyìí wípé àwọn adìhámọ́ra
tẹ́nikẹ́ni kò mẹ́yẹ tó sùn wọ́n ni wọ́n ya bo agbègbè kan tí wọ́n ń pe orúkọ agbègbè ọ̀hún ní Yashikira ní ìjọba ìbílẹ̀ Barutin ní ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí, wọ́n sì mórílé ààfin emir agbègbè náà tí wọ́n sì ṣiṣẹ́ láabi wọn o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà bó ṣe ń jábọ̀ rẹ̀, àtẹ̀jáde náà ó ṣàlàyé báyìí wípé 3 nínú àwọn olórí ni wọ́n kó wọgbó lọ pẹ̀lú àwọn ọmọ wẹrẹ 4. Kódà gan pẹ̀lú wọ́n sọ wípé wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún tí kọ́lọ́run kó gbà wá o. Orúkọ ọba aláyé ọ̀hún ni wọ́n pè ní Alhaj Umar Seriki. Nínú àtẹ̀jáde tí ìwé ìròyìn Punch tó fi léde, ó ṣàlàyé wípé ní òru bí nǹkan bíi aago 12 sí aago 2 ni wọ́n fi ṣiṣẹ́ ọ̀hún tí àwọn gìrìpá tí wọ́n de ìhámọ́ra pẹ̀lú oríṣiríṣi nǹkan ìjà tí wọ́n ya bo ìlú ọ̀hún. Wọ́n ní wọ́n ń yìnbọn sókè kùkù kẹ̀kẹ́ tó fi dá ìbẹ̀rù bójó kalẹ̀ sí ọkàn àwọn ará ìlú débi wípé àwọn ènìyàn wọ́n ń sá àsálà fún ẹ̀mí ara wọn. Nínú àtẹ̀jáde kan tí ìwé ìròyìn Punch tó ń jábọ̀ rẹ̀, ó sọ wípé àwọn adìhámọ́ra tí wọ́n ya bo ààfin kábíyèsí yìí wọ́n lágbára ju àwọn ẹlẹ́ṣọ́ aláàbò ìbílẹ̀ tó wà ní ààfin lọ, tí ọ̀rọ̀ ọ̀hún tó sì dàbí wípé wọ́n ní nígbà tí wọ́n ń yìnbọn ọ̀hún, àwọn ènìyàn wọ́n sá káàkiri àwọn adìhámọ́ra wọ́n sì mórílé ibi tí àwọn olórí wà. Wọ́n kó Olori Meta, ọmọdé 4 àti àwọn ènìyàn míì. Ìròyìn ọ̀hún ó fọwọ́ bani lẹ́mìí, ṣùgbọ́n à ń rawọ́ ẹ̀bẹ̀ sí ọba dániwáyé wípé kó bá wa wá ojútùú àti ọ̀nà àbáyọ sí àwọn ìgbénilọ́kàn sókè ní gbogbo ìgbà. Ìwé ìròyìn Punch ló Punch ẹ̀ jáde, ẹ lọ́mọ kẹyẹ ò níbẹ̀. Nínú ìwé ìròyìn Nigerian Tribune náà ni ìròyìn eléyìí wà. Adeleke gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ló ti sọ̀rọ̀ ìdí rẹ̀ eléyìí tó ń fi buwọ́ lù ú wípé ààrẹ Bọ́lá Tinubu lòun ó ṣiṣẹ́ fún ọ ní sáà ẹlẹ́ẹ̀kejì. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adeleke òun náà ló ti sọ̀rọ̀ ìdí rẹ̀ eléyìí tó fi jẹ́ pé òun jẹ́jẹ́ àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu fún sáà ẹlẹ́ẹ̀kejì tí ó wáyé lọ́dún 2027. Adeleke òun náà ló ń jẹ́ ó di mímọ̀ wípé ẹ wo ìdí rẹ̀ rèé o eléyìí tí òun fi ń ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu. tẹ́ ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí lẹ́ni tó bá mọ̀ tán yóò mọ̀ wípé ibi agbé bí ààrẹ tó jẹ́ ìlú abínibí rẹ̀ gangan ìpínlẹ̀ Ọ̀ṣun òun náà ló ti wá o, tó sì jẹ́ pé àwọn ó gbúdọ̀ ṣe àtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Tinubu gẹ́gẹ́ bó ti wí nínú ọ̀rọ̀ àfiléde léyìí tó fi léde lánàá òde yìí látẹnu ẹni tí ó jẹ́ àmúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì rẹ̀ Ọláwálé Rasheed. Òun náà ló sọ̀rọ̀ yìí, wọ́n ní gómìnà òun ló fọ̀rọ̀ yìí léde o níbi tí ti ń ṣiṣọ́ lójú iṣẹ́ àkànṣe eléyìí tó ń lọ lọ́wọ́ lójú òpópónà Iléṣà sí Ifẹ̀ sí Ìbàdàn eléyìí tí wọ́n ń ṣe lọ́wọ́, níbi tí ó ti ṣe àpèjúwe ààrẹ Bọ́lá Tinubu bíi ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní ọmọ wa, bàbá wa, aṣíwájú wa náà mọ̀ ní. Ó ní gẹ́gẹ́ bí òun sì ṣe jẹ́ gómìnà ìlú àti ìpínlẹ̀ tí a gbé bí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà tí ó jẹ́ ìlú abínibí rẹ̀. Ó ní ẹdúró bó o ní ṣe wá rò lẹ́ẹ̀mejì kí n tó fà á mọ́ra. Ó ní ìdí rẹ̀ rèé o tó ń fi kéde àtìlẹ́yìn yẹn fún ààrẹ Bọ́lá Tinubu tí wọ́n bá bí eyín léèrè wípé àwọn gómìnà mélòó ló jẹ́ olóríire bíi tòun rí ààrẹ tó jáde láti ọ̀dọ̀ rẹ̀. Wọ́n ní gómìnà Sanwó-Olú ó lè fẹ́ sọ pé ìpínlẹ̀ Èkó òun náà làárẹ̀ ti jáde rárá o, àwa tá a wà nípínlẹ̀ Ọ̀ṣun àwa náà la ní ààrẹ orílẹ̀-èdè yìí. Ọ̀rọ̀ yìí òun náà ní gómìnà sọ. Wọ́n ní ọmọ tó bá dáa téèyàn ní tí ó bá dáa ọmọ yẹ ọmọ tó da ọmọ gbogbo wa ni ẹ̀yin lẹ bí ààrẹ báyìí. àwa ni o ìpínlẹ̀ Ọ̀ṣun ló bí ààrẹ. àwa ni o without kínní mẹ́jọ àgbà òsín bẹ̀ ẹ̀yin náà lọ wò tán. kò sí yọnu àwa náà mọ̀ ìwé ìròyìn ń gbé a mọ̀ kò sí yọnu bẹ́ẹ̀ bá ní ààrẹ gbogbo wa náà lásàjọ ní Nàìjíríà. ètò ẹ̀sọ́nù ṣùgbọ́n ọwọ́ ẹ̀ tí Nàìjíríà wà lọ́wọ́ yìí ọwọ́ ẹ̀ tí Nàìjíríà wà lọ́wọ́ yìí tọwọ́ ta ni ọwọ́ ta ló pé ọwọ́ ààrẹ ni. a ti gbé súnmọ́ yín báyìí ẹ̀yin ènìyàn wa kẹ́ ẹ bá wa dá sí ọ̀kan ọ̀jọ̀kan ìròyìn èyí tí a ti kà sí yín létí ẹ dá sí ní èyí tí ó bá òfin mu àti èyí tó lọ lórí afẹ́fẹ́ à ń rọ̀ yín pé kẹ́ ẹ bá wa sí bẹ́ẹ̀ 070 47 7064 tàbí 070 10 15 06 02. àlọ́ ẹ káàárọ̀ o ẹ káàárọ̀ o Ọlọ́run ló ń ṣètò. àmì Ọlọ́run. à ń gbọ́ yín mà. àmín. àmín. ìpínlẹ̀ Kwara lèmi fẹ́ dá sí o ọlọ́gbà díẹ̀ o
ọlọ́run ṣàánú wa pẹ̀lú ìpínlẹ̀ Kwara yìí o àwọn ẹ̀ṣọ́ aláàbò sì ń gbìyànjú ṣùgbọ́n tòun pọ̀jọ kà lọ ọ̀rẹ́ mi kẹ́nẹ́ làwọn náà ń lò sọ̀rọ̀ pé téèyàn bá ń sọ̀yàn téèyàn sọ̀rọ̀ rẹ̀ nílágbára díẹ̀ ọlọ́run ṣàánú wa wọn ní jí wa gbé o gbogbo àwọn tí wọ́n jí gbé ní ọlọ́run jọ̀wọ́ wọlé láyé àtàlàáfíà o àti yẹn kó ètò. Hello, ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ o. orúkọ yín ìlú wo lẹ ti ń pè wá o. ọjọ́jọ́ àná láti ìlú wo lẹ pè é. láti Ìpàpọ̀. Ìpàpọ̀ à ń gbọ́ yẹn ṣe ní pápápá. lẹ́yìn ètò tí a sọ náà ni ètò yẹn dá púpọ̀ púpọ̀. èwo. táwọn ọba wa àwọn méjì yẹn jẹ́. àwọn ọmọ nǹkan tí wọ́n fẹ́ dá sí. Hello, ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀ orúkọ yín. Mr. Saheed ẹ káàárọ̀. àdúpẹ́. ọ̀rọ̀ tí gómìnà Adeleke sọ pé àwọn tẹ̀ láàrin ẹ rí i pé wọ́n ṣe dáadáa ọmọ ẹni olùsí ní bẹ̀rẹ̀ rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ pé wọ́n mú àwọn ní ààrẹ ọmọ gbogbo bàbá wa ọmọ wa náà ni wọn ṣùgbọ́n tí gbogbo ẹ lọ ọlọ́run bá wa fún wọn lọ́wọ́ fún ètò ààbò nínú òòlù àǹfààní ẹ gẹ́gẹ́ bí wọ́n ti jẹ́ ọmọ bàbá wa àtọmọ wa nílẹ̀ Yorùbá yàtọ̀ gbogbo Nàìjíríà pé olùsí ààbò yìí lágbára pọ̀ ọlọ́run bá wa fún wọn lọ́wọ́ lóòótọ́ ẹlẹ́sọ̀ ààbò wọ́n gbìyànjú gan orí ká má parọ́ fúnra ọmọ ẹgbẹ́ ń jẹ́ fíkìmù yàtọ̀ fún kókó ẹ̀ dáàbòbò wa ọlọ́ba àkún wọn lọ́wọ́ kí wọ́n lè rí nǹkan yẹn bí ó ti jẹ́ kó ní ètò ààbò ní Nàìjíríà yóò sì wó láti ìjọba Tinubu lágbára Ọlọ́run. àmín ẹ ṣé o láti ṣẹ́yìn. Hello, ẹ kú ojúmọ́ o. Hello, ẹ ti wà ń bẹ̀ o. 070. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. láti ìlú Ìjìó à ń gbọ́ yín o. àmín o. lórí àpẹẹrẹ náà ni ìjọba bá múra sí dáadáa àtàwọn àlù lẹ́ka múra sí lẹ́yìn kan bá pe àwọn pásítọ̀ àtàwọn àfáà ká má gbàgbé tọlọ́run náà sẹ́yìn tí ààbò lọ́dọ̀ Ọlọ́run ló wà kí wọ́n tó bá ṣàdúrà sí orílẹ̀ Nàìjíríà Ọlọ́run bá ṣàbò sí i. àmín o. ẹ ṣeun. ìpè yìí náà láàgbé kẹ́yìn o. Hello, ẹ kú ojúmọ́ o. ẹ káàárọ̀. ẹ pé ètò. Ọlọ́run ló ń ṣètò orúkọ yín. orúkọ mi ni mọ́mí Matthew láti Ṣakí ní Kádàrá. ẹ káàárọ̀ mà. ẹ káàárọ̀ sọ ẹkújọ́ mẹ́ta sọ. àdúpẹ́. nípa ti àwọn olórí tí wọ́n kó ní Kwara Ọlọ́run ó ṣe wọ́n rírí. àmín o. ara àwọn ìjọba wọn ń gbìyànjú o àwọn ojú ọkùnrin tó wọ́n dákun torí Ọlọ́run wọ́n bá a ṣe bí wọ́n ti tètè dáwọn olórí ìgbà àtàwọn ọmọ wẹrẹ tí wọ́n kó ẹ pé ètò mọ́mí Matthew láti Ṣakí ní Kádàrá. ẹ ṣé o mọ́mí Matthew. a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ àbí ká gbé ẹyọ kan sí ni ká gbé ẹyọ kan sí. Hello, ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ orúkọ yín o. ẹ káàárọ̀. àmín o. ojú òpó yín ò ṣe ojú òpó yín ò ṣe ìlàjì ọ̀rọ̀ yín ni à ń gbọ́ ṣe ti gbọ́ a ní láǹfààní láti gbé ìpín kankan mọ́ kábọ̀mìlà díẹ̀ ní kékeré ẹ kó kalẹ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáré ń bọ̀. olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó sáré ń bọ̀. ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún tó bá jẹ́ tí ká ṣètò tọ́ màmá mọ́gbọ́n dání. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ipò ẹ̀fẹ̀ sálà wá gbà. Tẹ́ bá fẹ́ polówó ọjà sí ipò ẹ̀fẹ̀ ní. Ẹ bá sì gé kápá ààbò wọn. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Olówó ọjà kọjá ẹ̀yà kíákíá o. Ipò ẹ̀fẹ̀ mùsàlẹ̀ tó táyé gbọ́. Ìròyìn àti àṣà àwọn sálà wá gbà fún.
ọba jẹ́ kí kàbíyèsí tó Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sáláwàgà Ajéwọlé sọ fún wọn ipò ẹ̀fẹ̀ sáláwàgà ṣé bá fẹ́ polówó ọjà ní ti pẹpẹ ẹ bá sì jẹ kápá àbò wọn. 89.1 FM. ìgbà tuntun dé fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tí ń pòǹgbẹ láti ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ sáyẹ́ǹsì. ìdí wá rèé tá a fi ké sí gbogbo àwọn òbí àtàlágbàtọ́ wípé kẹ́ ẹ má làágùn jìnà mọ́. nítorí wípé ilé ẹ̀kọ́ kan ti gbìnàyà èyí tó gbóúnjẹ fẹ́gbẹ́gbàwó rẹ̀ bọ̀. ilé ẹ̀kọ́ wa ni mò ń fọn rere rẹ̀ Impressive College of Health Sciences and Technology Icotech kìlómítà 1 Mosra Garden along Okeo Ìsẹ́yìn Road Okeo Ọ̀yọ́ State. ẹ wá gbọ́ o àǹfààní ti wá sí sílẹ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ láti wá kọ́ nípa medical store course. èyí tó jẹ́ wípé ìjọba tìlú ló ń tẹ̀ ká wípé ẹ máa tẹ̀síwájú. with avoidable tuition àti wípé collection of the form is free. àwọn olùkọ́ wa kàwé gboyè pẹ̀lú iṣẹ́ ọpọlọ kíkọ́. for more enquiring 07085609609 once again 07085609609 with Impressive College of Health Sciences and Technology Icotech. My future is bright. ká máa kíra wa lẹ́ẹ̀kan ṣe láàárọ̀ yìí wípé ẹ kú ìtẹ́tígbọ́ wa káàkiri ibi yòówù táfẹ́fẹ́ ìkànnì yìí ń fẹ́ dé. a ní àwọn àlejò pàtàkì nínú yàrá agbára láàárọ̀ yìí láti la àwọn ará ìlú lọ́yẹ̀ nípa nǹkan tí wọ́n gbé lọ́wọ́ àti wípé kí ni àǹfààní tí àwọn ènìyàn ó jẹ, kí ni yóò jẹ́ àǹfààní àwùjọ wa, bẹ́ẹ̀ náà sì ni kí ni yóò jẹ́ tí ó jẹ́ ìdàgbàsókè fún ìlú látara nǹkan tí wọ́n gbé lọ́wọ́ tí wọ́n fẹ́ jẹ́ kí àwọn ará ìlú mọ̀. ṣùgbọ́n ẹ mọ̀ wípé orúkọ ọmọ ní ìjánu ọmọ, ká kọ́kọ́ mọ orúkọ àwọn tí wọ́n wà nínú yàrá agbára náà. ẹ káàárọ̀ ẹ kí àwọn aráalé ẹ̀yin àlejò wa. ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin aráalé, a kú wẹ́líwẹ́lí òjò yìí, ọlọ́run á jẹ́ kí ó tù wá lára. àmín. orúkọ yín? orúkọ tèmi ni ọ̀gbẹ́ni Wàlíù Àyàndípẹ̀, ọ̀kan gòkè lára àwọn tí ó jẹ́ olùdarí ilé ẹ̀kọ́ Impressive College of Health Sciences and Technology. gẹ́gẹ́ bí fọ́nrán tá a gbọ́ tó ń sìn, ó yẹ ká mọ̀ wípé ọ̀rọ̀ nípa education náà ni ẹ fẹ́ wá discuss pẹ̀lú àwọn èèyàn. so ṣé ẹ lè wá bá wa tan ìmọ́lẹ̀ sí i so láti jẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tí ilé ẹ̀kọ́ yìí tó dálé lórí èyí tí wọ́n ń ṣe níbẹ̀, àwọn tó qualify láti apply fún irú ilé ẹ̀kọ́ yẹn. Now, Impressive College of Health Sciences and Technology ó jẹ́ ilé ẹ̀kọ́ kan tí a ti dá sílẹ̀ láti bíi ọdún méjì sẹ́yìn, ṣùgbọ́n látara pé àwọn kọ̀ọ̀kan ló kọ́kọ́ máa ń ṣáájú. ìkọ́ àkọ́kọ́ bíi ká wá yàrá akẹ́kọ̀ọ́ tí ó ṣe dáadáa. ìkejì, àwọn èròjà ohun tí wọ́n lò láti fi kọ́ ẹ̀kọ́ kí gbogbo nǹkan yẹn wà ní pèsè sílẹ̀. ẹlẹ́ẹ̀kẹta tó wá jẹ́ pàtàkì bẹ̀, ká ní òǹtẹ̀ látọ̀dọ̀ àwọn tí ó jẹ́ àwọn agbẹnugan ẹ̀kọ́ yìí tí wọ́n mójútó ètò ẹ̀kọ́ yẹn, ká gba gbogbo ohun tó yẹ ká gbà. òun ni ò jẹ́ kí á ti jáde láti gbogbo àsìkò yẹn. ṣùgbọ́n lásìkò yìí tí gbogbo nǹkan tá à ń ṣàlàyé tí wá wà nílẹ̀, òun ló mú wa wá sórí afẹ́fẹ́ láti wá polongo gbogbo ọmọ Nàìjíríà pátá pé àǹfààní kan tí wọ́n ti máa ń wá káàkiri níta ó ti wà nítòsí wọn báyìí. tó tá a bá bí ni kí ni orúkọ ilé ẹ̀kọ́ ọ̀hún gan lẹ́kùnrẹ́rẹ́? orúkọ ilé ẹ̀kọ́ náà ni Impressive College of Health Sciences and Technology. ìlú wo ló wà? ó wà ní ìlú Òkè Òníbí. wọ́n ń kọ́ nípa ìmọ̀ sáyẹ́ǹsì. wọ́n ń kọ́ nípa ìmọ̀ tó ní í ṣe papọ̀ mọ́ ìmọ̀ tà ká máa ra oògùn àti máa mójútó gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ohun tí a ń lò ní ilé oògùn. ní ìmọ̀ ìjìnlẹ̀. ok irú àwọn courses wo ṣe mọ̀ pẹ́lú mi wà tó yẹ pé àwọn ọmọ tó wà ń tà ń sìn wọ́n lè mọ̀ àwọn òbí wọn lè mọ̀ ní idea ṣùgbọ́n táwọn bá ń gbọ́ àwọn bóyá irú àwọn course táwọn ti ń aspire fún ó wù wọ́n lọ́kàn láti ṣe tẹ́lẹ̀ ṣùgbọ́n wọn ò tí ì mọ irú àwọn courses tó wà ní ilé ẹ̀kọ́ náà. ẹlòmíín wà tó yẹ pé n tó ń wá lọ síta ó lè jẹ́ pé gbogbo ẹ̀gan ló wà ní ilé ẹ̀kọ́ yìí tí ò nílò kó fò sókè ìtamọ́. irú àwọn course wo òun náà ló wà ní ilé ẹ̀kọ́ yẹn? ṣe rí ẹ ṣeun. ẹ̀yin lẹ fẹ́ dáhùn ẹ dárúkọ yín fáwọn ará ilé. bẹ́ẹ̀ni ok ẹ ṣeun. orúkọ tèmi ni Dr. Ambassador Quadri. èmi náà jẹ́ kan gbòógì lára àwọn tí a wà nílé ẹ̀kọ́ yìí. ṣe rí first off mo fẹ́ kí gbogbo ọmọ Nàìjíríà mọ̀ pátápátá wípé programu yìí Impressive medical store program tó ṣe wípé
ó ti wà tipẹ́tipẹ́ ṣùgbọ́n màá like láti sọ ní báyìí so that ó máa yí àwọn èèyàn ṣe rí ní health sector a ní medical program àdẹ̀ ní àwọn programs tá à ń pè ní paramedical program ṣe wá rí medical program àwọn tí wọ́n qualify to be a medical personnel àwọn là ń pè ní doctor ṣùgbọ́n ṣe mọ̀ pé ayé ti di oríṣiríṣi ó ti di pé nurse pharmacy physiotherapist wọ́n sọ pé àwọn náà medical person làwọn ṣe ti understand but a sọ pé wọn kì í ṣe medical person but in view and in principle but èèyàn tí ó ṣe tó jẹ́ medical doctor òun gangan ni gẹ̀ẹ́sẹ̀tì sọ pé ní medical practitioner so àwọn la kọ́ṣẹ́mọṣẹ́ àwọn ni akọ́ṣẹ́mọṣẹ́ so ṣe wá rí gbogbo àwọn èmi ní nọ́ọ̀sì o physiotherapy o pharmacist ni o gbogbo wọn yẹn nígbà ayé Yakubu Gowon paramedical officer gbogbo wọn later la bẹ̀rẹ̀ sí rí professional bodies irú PCN Pharmacy Council of Nigeria wọ́n wá upgrade pharmacy kúrò ní paramedics wọ́n wá di professional program ní ìsìn àwọn náà ti gba PharmD wọ́n ti di doctor báyìí tó bá parí so a ní àwọn physiotherapy àwọn náà wọ́n ti upgrade wọn so kí là ń sọ ni wípé we used to have professional bodies tí wọ́n máa ń wà responsible fún upgrade gbogbo àwọn programs so àwọn professional body yìí ni ò sí fún imsan medical store program tí yà ń sọ yìí tó dẹ̀ jẹ́ wípé ó ti wà ní ìsìn tí ìjọba àpapọ̀ ti fi ọwọ́ tẹ̀ ẹ́ tí wọ́n ti fi òǹtẹ̀ lù lóyìí tó já sí wípé gbogbo ọmọ Nàìjíríà ní ìsìn tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn kan máa ń ṣe medical store program ni kò sí professional regulatory body fún wọn àwọn tó ń ṣe àní àwọn tó wà ní level 14 wọn ọ̀rẹ́yàn regulate wọn so ó really máa ń deter progress wọn so because of that àti wá ní professional body tá à ń pè ní IMSAN in professional body Institute of Medical Store Administrator of Nigeria wọ́n ti wá mójútó ìgbéga progress regulations gbogbo nǹkan tó ní ṣe for medical store so iṣẹ́ wa làwọn medical store yìí ṣe àwọn gangan bí a ṣe pè wọ́n medical store tàbá wo is a word méjì ni tó wà dynamic tó nítumọ̀ ẹgbẹ́ tàbá wo medical àti store so medical ó ń jẹ́ kó máa yé wa pé ní sector yẹn store ó ń jẹ́ kó máa yé wa pé supply chain ní sector yẹn so léyìí tó já sí wípé oògùn nìkan kọ́ ni àwọn tí wọ́n bá ṣe program ilé ní àǹfààní láti náwó gan wọ́n lè ṣe any other thing laboratory equipment ní hospital equipment ní oògùn ní ìgbà ni àwò ní as much tó bá ti wà within the jurisdiction of medical medicine tó bá ti ní ṣe pẹ̀lú ètò ìlera wọ́n lè náwó gan dynamic tó wà ní program yẹn nìyẹn so wọ́n á mọ mélòó ni oògùn yìí èló la ń tà èló la ń rà báwo ni a ṣe ń ra equipment yìí báwo la ṣe ń tà the beauty of it ni pé ìjọba gan gbà wọn recruitment tí wọ́n ṣe last yìí mo ní láyọ̀ pé Ọ̀yọ́ state government ti gba púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n ṣe medical store directly from the professional body tí wọ́n gbà wọn so it's a beautiful program fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo ọmọ òkè ògùn pátápátá láti jàǹfààní opportunity yìí. ẹ ṣeun. so àwọn wo ni ó wá qualify fún irú program yìí. Yes, obviously ṣe mọ̀ pé educational system wa Nàìjíríà nísìnyí ó ti gbà pé ìwọ tó bá parí before kó tó wọ school gbọ́dọ̀ kọ́kọ́ parí O level of course so gbogbo ọmọ tí ó bá tẹ̀ ọkọ́ fẹ́ ní àǹfààní fún program yìí ó kọ́ parí O level náà ìyẹn kọ́kọ́ ṣe kókó. parí O level ó ní ó yàtọ̀ síra wọn o tó bá parí O level. jẹ́ ń délẹ̀ ni mo ti máa ń tẹ̀ lọ. ṣe rí gbogbo èèyàn ni máa ń pass out kò sí fail out. exactly ṣe rí ṣe mọ̀ pé taba sọ pé a parí O level pé èèyàn fẹ́ progress èèyàn gbọ́dọ̀ ní minimum requirement minimum pass tó dẹ̀ pé maths and English ló jẹ́ olóborí gbogbo ẹ̀ ìwọ tó bá wà ní science ó gbọ́dọ̀ ní maths and English tó bá wà ní other department ó gbọ́dọ̀ ní maths and English so àwọn departmental course zero àtàwọn science ní sàmà ṣe physics chemistry biology ó gbọ́dọ̀ fi kún maths and English yẹn àwọn tó wà ní commercial wọ́n ní mẹ́ta tó yọrantí tí wọ́n á fi kún àwọn so ó gbọ́dọ̀ ní 5 credit pass nínú O level ẹ̀ and nǹkan tó beauty ń bẹ ni pé kò ń ṣe science student nìkan ló lè apply
because àti fi store àti bí ìpẹ́ ti mọ nǹkan tó wà lọ́kàn mi. kì í ṣe science student nìkan ló lè apply. àti store ti include. tó ti include supply chain ẹ máa rí pé supply chain gan commercial ló ti wá abọ́ọ̀lù ẹ̀. bẹ́ẹ̀ni. so àwọn tó wà ní commercial tó wà ní art àwọn náà lè apply fún program yìí. eléyìí ò nídìí bóyá wọ́n dúró fún JAMB àbí. kò nídìí wọ́n dúró fún JAMB. ohun tẹ̀jọba sì ti wà lára gbogbo àwọn ẹ̀ka ètò ẹ̀kọ́ yín yìí pátápátá. bẹ́ẹ̀ni in fact a ní ìwé ẹ̀rí gan ta mú lọ́wọ́ lórí àwọn ọmọ Nàìjíríà. ṣé pé téèyàn bá search online yẹn á rí bẹ́ẹ̀. ọ̀dà kó tó di pàtó tẹ̀síwájú ẹ jẹ́ ká tún dé òkè lọ́hùn náà ẹ kú kalẹ̀. ìgbà tuntun dé fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ti ń pòǹgbẹ láti ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ sáyẹ́ǹsì. ìdíwọ́ rèé tá a fi ké sí gbogbo àwọn òbí àtàlágbàtọ́ wípé kẹ́ ẹ má làágùn jìnà mọ́. nítorí wípé ilé ẹ̀kọ́ kan ti gbìnàyà èyí tó gbóúnjẹ fẹ́gbẹ́gbàwó rẹ̀. ilé ẹ̀kọ́ wa ni mò ń fọn rere rẹ̀ Impressive College of Health Sciences and Technology Icotech kìlómítà 1 Mọ́ṣúrà Garden along Òkèò Ìṣẹ́yìn Road Òkèò Ọ̀yọ́ State. ẹ wá gbọ́ o àǹfààní ti wá sí sílẹ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ láti wá kọ́ nípa medical store course. èyí tó jẹ́ wípé ìjọba tìlú ló ń tẹ̀ ká wípé ẹ máa tẹ̀síwájú. with avoidable tuition àti wípé collection of the form is free. kọ́ wákàwé gboyè pẹ̀lú iṣẹ́ ọpọlọ kíkọ́. for more enquiring 07085609609 once again 07085609609 with Impressive College of Health Sciences and Technology Icotech. My future is bright. tó ẹ kú kalẹ̀ gbogbo ẹ o etí tó ń gbọ́ wa àwọn ilé ẹ̀kọ́ tó ṣe pàtàkì láti jẹ́ kí gbogbo fò lọ sókè fò lọ sí ìsàlẹ̀ àwọn ọmọ wa kó ní ìtumọ̀ àti wípé kí wàhálà à ń rìnrìn àjò ká tó kàwé kó dópin àsìkò tá a wà yìí ìrọ̀rùn ló yẹ ká máa wá káàkiri torí wípé àlàáfíà pẹ̀lú ìrọ̀rùn ó ṣe kókó níbo la ti fẹ́ kàwé a gbọ́dọ̀ wo bí àlàáfíà bẹ̀ bó ṣe rí a gbọ́dọ̀ wo bí ọ̀nà ọbẹ̀ bó ṣe jìn tó a sì gbọ́dọ̀ wo bí àpò ẹni bó bá ṣe mọ torí wípé bá a bá rí owó ilé ẹ̀kọ́ san tá a rí gbogbo owó san àwọn owó tá a fi rìnrìn àjò náà padà wálé padà lọ sí ilé ẹ̀kọ́ ara owó ni o a sì gbọ́dọ̀ gbé gègé lé gbogbo àwọn nǹkan wọ̀nyí lásìkò tá a wà yìí torí pé èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì tá a bá rò ó àwọn àgbá ní kò ní kí ká rò wípé ibo ni ó pé wa níbo ni ó pe ọmọ mi níbo ni ó jọ pé gbogbo wa papọ̀ kájọ ọ̀rọ̀ síra wọn òun ni ó ṣe kókó tó ẹ̀yin àlejò wa ilé ẹ̀kọ́ tẹ̀ ń wí yìí ní àdúgbò wo ni ó wà nílùú tá a wà yìí. ilé ẹ̀kọ́ Impressive College of Health Sciences and Technology ó wà ní kìlómítà 1 Òkèò Ìṣẹ́yìn Road ní Mọ́ṣúrà Garden níbẹ̀ ní àfikàlẹ̀ sí ó jẹ́ ibi tó súnmọ́ oríta dáadáa fáwọn tó bá ń bọ̀ láti sẹ́yìn kan tó wọ Òkèò school yìí náà máa kọ́kọ́ kàn as a matter of fact signpost school gan wà níwájú ibi tí a sọ pé ó wà yìí níwájú Mọ́ṣúrà Garden gangan ní signpost wà. and a question tèmi ní láti béèrè ni pé 2 years program ní fún diploma àbí. bẹ́ẹ̀ni. so what are the benefits láti jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ kí wọ́n cross sí bóyá either university or polytechnic ṣé ẹ ní àjọṣepọ̀ pẹ̀lú àwọn universities. ṣe rí àkọ́kọ́ náà ohun tó kọ́kọ́ ṣe pàtàkì ni pé ní Nàìjíríà lẹ́nu aláwọn bodies tó ń regulate bí a ṣe ń award HND and BSc àwọn MBT National Board for Technical Education àwọn náà award colleges ní ND HNDs so then a ní àwọn NUC fún universities so tí ọmọ bá lọ sí poli lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló máa ń wù kó jẹ́ pé òun parí gbogbo ètò òun ní poli náà kó ṣe ND rẹ̀ kó dẹ̀ ṣe HND kó sì serve. kó dẹ̀ serve bẹ́ẹ̀ náà ni àwọn tó bá lọ sí yunifásitì náà àdèmá láwọn tó nífẹ̀ẹ́ sí pé kó jẹ́ pé táwọn bá parí kọ́lẹ́jì ọdún méjì àkọ́kọ́ yẹn àwọn cross lọ sí yunifásitì láti lọ ṣe so ìyẹn rọrùn ṣé mọ̀ pé nísìnyí láìpẹ́ yìí ni ìjọba àpapọ̀ gbé òfin kan jáde tó ní ṣe pé ọmọ tó bá ti parí HND kò sí compulsion fún un lọ sí BSc directly a jẹ́ pé ohun tó túmọ̀ sí ni pé gbogbo ọmọ tí ó bá kàwé nísìn àjọ JAMB ló lẹ́tọ̀ọ́ àti fún ní admission so bọ́mọ bá parí HND lẹ́ni náà tó bá fẹ́ lọ ṣe BSc wọ́n tún expect pé kó lọ bá àjọ JAMB pé mo tún fẹ́ ṣe BSc o láti cross sí university ni so ìwọ̀n tẹ́lẹ̀ wà fún ni pé tó bá ṣe ọdún méjì àkọ́kọ́ wọ́n á lọ fún posting
the posting is gbogbo ohun tó kọ́ nínú kíláàsì wọ́n á lọ experience ẹ̀ nílé oògùn tó ní like practical be practicals yes wọ́n á lọ sí ibi tó ti máa experience pé gbogbo ohun tèmi náà kọ́ yìí o jẹ́ kí n lọ lò àǹfààní wà fún wọn lọ́spítù àǹfààní wà fún wọn ní pharmaceutical stores tó bá tóbi dáadáa láàyè tó yẹ pé a dẹ̀ máa ń rí káàkiri láti ṣe wọ́n á lọ ṣe as an IT student lẹ́yìn ìgbà yẹn they will now go and sit for a professional exam ìyẹn náà máa fi ṣe indexing indexing yẹn ní àwọn ẹ̀ka tó ní ṣe pẹ̀lú oògùn ọ̀pọ̀lọpọ̀ àwọn àjọ ló jẹ́ pé wọ́n ṣe pàtàkì láti jẹ́ pé wọ́n fún ọmọ ní ìwé ẹ̀rí fún àpẹẹrẹ ọmọ tó ṣe law nísìn yunifásitì lágbára àti fún ní BSc ń lọ ni wọn lágbára àti fún ní ìwé ẹ̀rí láti lè practice gẹ́gẹ́ bí lawyer láti lè máa gbẹjọ́rò ṣe mọ̀ pé ẹni bẹ́ẹ̀ yóò tún padà lọ lo ọdún kan ní law school ká tó ṣe pé á fún láṣẹ pé gbà máa lọ kàwé wọ́n ti kọ́ lẹ́yìn tó bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àjọ ìmùsàn tá a dárúkọ yìí yóò ṣe fún àwọn ọmọ yìí ní ìwé ẹ̀rí pé a ti gbà é lẹ́nìí irú wọn ọmọ mi ní oore ọ̀fẹ́ tó bá parí kó ṣí shop gẹ́gẹ́ bí àwọn tó pẹ̀lú àwọn ẹ̀kọ́ tí ó ti kọ́ so kó ṣí shop ẹ̀ kó máa ta oògùn ẹ̀ irú wọn kọjá ní tí ọlọ́pàá máa wá dé tó máa ní tò kí lára dé tó ọ̀rọ̀ ìwé ẹ̀rí ẹ̀ irú ìwé ẹ̀rí ẹ̀ náà máa tenders wọn níwájú pé èmi kọ́ṣẹ́ mo mọṣẹ́ mo dẹ̀ gbà ìwé ẹ̀rí mi pé ni so lára àwọn àǹfààní tó wà fún àwọn tó bá wá fún ẹ̀kọ́ yìí nìyí ṣé wọn pé ọ̀pọ̀lọpọ̀ ní ayé ta wà nínú ẹ̀yà atọ́kùn mi ohun tí a máa ń rí jù ni pé mo lọ kọ́ṣẹ́ oògùn mo lọ kọ́ṣẹ́ nursing and the real sense of everything àwọn kan yóò ń ṣe nǹkan tá a máa ń kọ́ a máa ń kàwé gboyè rẹ̀ ni so ọmọ tó bá ṣe medical store ó ti kàwé gboyè ẹni tó lè ta oògùn tó lè rà tó lè ta oògùn bẹ́ẹ̀ ni tó lè ra oògùn ó dẹ̀ tó lè ra gbogbo ohun tá à ń pè ní nǹkan tó ń lò lọ hospital pátá pẹ̀lú certificate tẹ́yìn bá fún bẹ́ẹ̀ ni tó máa gbà láàrin ọdún méjì yìí bẹ́ẹ̀ ni ó lè ra gbogbo pé à ń ra gbogbo ohun tá à ń lò ní hospital pátá tọ́lọ́n bá kẹ́gan ó lè sí pharmacy. bẹ́ẹ̀ ni. pẹ̀lú ọ̀rọ̀ tá à ń sọ yìí tó bá tiẹ̀ wá ní àǹfààní wípé iṣẹ́ ìjọba yọ só lè fi certificate yìí ó lè fi gbaṣẹ́ ìjọba. òun gan ló dùn jù. ṣẹ́rí ẹ má bínú ẹ jẹ́ kí n kọ́ mi níbí báyìí ṣẹ́rí nǹkan kan wà tó ṣe gbòógì tó jẹ́ pé very very important and that is ní sector health tó bá ti lè ṣe any program school l'accreditation kò l'accreditation but one way or the other you are able to get that license tí wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀. Kò sẹ́ni tí ó fọwọ́ rẹ̀ sẹ́yìn o torí ẹ̀lẹ́yìn máa rí pé school tí ó bá l'accreditation wọ́n máa wá every means láti wà lábẹ́ school tó ti l'accreditation torí pé tó bá ti wà lábẹ́ wọn true wọn orúkọ wọn ni wọ́n máa lò true wọn ni wọ́n fi index ni wọ́n fi license because tó bá ṣe even kó ka Cambridge jù bẹ́ẹ̀ lọ kò sọ pé wọ́n ní kíní tó o bá ti ní professional body for example rẹ̀ mi kó tó di pé mo di doctor mo kọ́ lọ nursing school nígbà tí mo dé kì í ṣe Nàìjíríà mo ti kàwé nígbà tá a dé Nàìjíríà padà a ti ṣe license ibi tá a ti kàwé o a tún padà dé Nàìjíríà ní o tí ṣe ti wá ọ̀dọ̀ wa kọ́ yìí mo ṣe tún ṣe nǹkan tá à ń pè ní adaptation lẹ́yìn tí mo ṣe adaptation mo lọ internship lẹ́yìn tí mo lọ internship mo ṣe kọ́ license mi so ìwọ tó bá fẹ́ nǹkan tó wà particular about is not Cambridge tó kà it is about that license so nǹkan tó bá dẹ̀ ti gba license ìjọba ò ní dá ọ láàmú nítorí àkókò wa torí a ṣe ojú òpó kalẹ̀ fáwọn aráalé ṣùgbọ́n ká tó sí ojú òpó kalẹ̀ àwọn aráalé wọ́n ń béèrè kan ó sì ń dún sí mi létí gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọ̀rọ̀ owó ṣe pàtàkì owó ilé ẹ̀kọ́ yìí yóò wọ́n díẹ̀ o àbí. kò fọ́ ní òótọ́ ọ̀rọ̀ ni àwa tá a gbé ẹ̀kọ́ wa we are community person as a matter of fact the founder of the school is a community person so ohun tí a wò pé yóò jẹ́ àǹfààní fún àwọn ọmọ òkè Ògùn òun la kọ́kọ́ fẹ́ fi ṣe which is scholarship ṣẹ́rí now ohun tá a pè ní scholarship bẹ̀rẹ̀ o àkọ́kọ́ ọmọ 100 tó bá gba form ọ̀fẹ́ ni ẹlẹ́ẹ̀kejì kò sí ohun tá à ń pè ní owó school mbẹ́ ọmọ 100 àkọ́kọ́ ọ̀fẹ́ ni fọ́ọ̀mù ẹlẹ́ẹ̀kejì tó wà ń bẹ̀ ni pé kò sí owó school ṣùgbọ́n administrative charges wọn ní semester kọ̀ọ̀kan kò ju 50,000 naira lọ
administrative charges. Yes, pé per semester is just 50,000. So for that 2 years semester mélòó ló sì wà. 2 years wọn ò ní sanwó. Kò sówó school bẹ́ẹ̀ administrative charges semester kọ̀ọ̀kan náà ni. Of course gbogbo student ló mọ̀ pé ó yẹ kóhun sọ. So now lẹ́yìn ọmọ tó bá nífẹ̀ẹ́ sí tó ń bọ̀ nsìn lẹ́yìn pé mò ń bọ̀ wá mo wá gba form mo wálé tí mo fẹ́ máa gbé 50,000 naira náà lówó square then ṣe mọ̀ pé nísìn ní gbogbo higher institution pátápátá a ní ohun tá à ń pè ní pé àwọn lecturers sọ pé okay òun kàwé handout tó máa kàrí tí ó tún máa fi jẹ́ àti máa mọ̀ sí dandan nìyẹn yẹn ara owó yẹn náà máa ra àmọ́ pé bóyá pé mo fẹ́ lọ sanwó school kan tó tóbi. ṣe rí àlàyé tẹ́ ṣe yẹn dáa àlàyé ń pa handout yẹn torí ẹlòmíì ó lè sọ pé wọ́n lọ́fẹ̀ẹ́ ń gbogbo ẹ̀ ìyá rẹ̀ gan lè mọ́ gbọ́ tọ́mọ bá béèrè owó òwe lọ́fẹ̀ẹ́ ni o. so ní lóyún Ọ̀yọ́ state táwa lé ní presently school méjì péré náà ló dẹ̀ ṣe rán program yìí àwa alákọ̀ọ́kọ́ then Ẹlẹ́yẹlé Nìbàdàn àwọn tún ní school ẹlẹ́ẹ̀kejì ọmọ tó bá lọ kò ṣe pé lórí afẹ́fẹ́ yìí sin àfihàn sọ pé bóyá pé àwa la dájú ṣùgbọ́n kó compare irú ìgbékalẹ̀ tí wàá ta gbékalẹ̀ yìí àtàwọn tó bá fẹ́ ṣe irú program yìí náà ta sọ yìí náà níbẹ̀ iye tán máa san kọ́ fi wúra wọn kọ́ wá ní òpin. kí wọ́n sì tún wo bí ọ̀nà ṣe jì tó. bẹ́ẹ̀ ni àjọ tọmọ bá fẹ́ lọ bẹ́ẹ̀ ni yóò wọ àjọ tààrà yìí so ohun tí akọ́kọ́ fẹ́ fi ṣe ní àǹfààní nìyí so subsequently so àwọn náà wà lè wò pé tó. so ó ń jẹ́ kókó bẹ̀ náà ni wípé àwọn ọmọ tí wọ́n ti ní O level result tó dẹ̀ wà òkè kì í ṣe pé mo pass out o ẹlòmíín wà tó bá gbé F9 dọ́dọ̀ yín gan ẹ̀rù kó bà yín tí F bẹ́ẹ̀ ló kọ yín ó ní ni wọ́n sọ pé ẹni tó bá di pass out ṣùgbọ́n ẹni tó ní àwọn require subjects tẹ́ béèrè fún nílé ẹ̀kọ́ yẹn ẹ̀ṣẹ́ ti gbọ́ ẹ̀yin ọmọ ẹ mọ́dà yẹn láàmú lórí tẹ́ ò tí ì ní olódù ọmọ mi yóò lọ́ọ́ mọ̀ dà àwọn pẹ́rẹ́ǹtì ẹ̀ láàmú nù. ẹ jẹ́ rí atọ́kùn ẹ̀jẹ̀ kí n fi léyìí kún ọmọ mi wà tó yẹ pé tó bá ṣe parí ìwé mẹ́wàá tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí wàhálà nẹ́kọ̀ yìí kò ní fẹ́ wù kó jókòó sílé a sì lè accept awaiting results with the hope that tọmọ yẹn bá dé result yẹn tó bá jáde yóò tó bá wá jáde tí o bá mú tẹ́ fẹ́ ń kọ́. a wà fún nígbà láàyè yóò wà review náà ló sì máa lò. bẹ́ẹ̀ni kó tó parí ọdún méjì yìí o gbúdọ̀ ti mú result wa torí tó bá fẹ́ ṣe professional body exams yìí ó máa ní gbogbo àwọn. àwọn ilé ẹ̀kọ́ mi náà ṣe ọ̀tọ̀ ní training ọ̀tọ̀ ní professional exam. ẹ jẹ́ ká tún professional exam àwọn náà máa béèrè. wọ́n máa béèrè títí wọn náà. ó dà ẹ kó àtótónu ẹ jẹ́ ká tún jó ìbéèrè yìí náà mọ́ pẹ̀lú O level result tí à ń wí yìí ó ṣeé ṣe kéèyàn má rí mú lẹ́ẹ̀kan ṣé ẹ lè pa méjì papọ̀ yẹn combine. combine result ṣiṣẹ́. ó ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni. WAEC àti NACO nìkan náà ni ẹ gbà àbí àwọn NAPTEP àtàwọn. NAPTEP gbogbo nǹkan tó bá ti jẹ́ papọ̀ mọ́ ohun tí Nàìjíríà fọwọ́ lù pé a lè fi wọ ilé ẹ̀kọ́ gíga làwọn náà gbà láyé láti fi wọ. ó dà ẹ̀yin aráalé ẹ máa múra ìbéèrè kalẹ̀ ẹ jẹ́ ká tún lọ ṣe ilé ẹ̀kọ́ yìí lẹ́ẹ̀kan sí ẹ kú kalẹ̀. ìgbà tuntun dé fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ tó ti ń pòǹgbẹ láti ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú ẹ̀kọ́ sáyẹ́ǹsì. ìdí wá rèé tá a fi ké sí gbogbo àwọn òbí àtàlágbàtọ́ wípé kẹ́ ẹ má làágùn jìnà mọ́. nítorí wípé ilé ẹ̀kọ́ kan ti gbìnàyà èyí tó gbóúnjẹ fẹ́gbẹ́gbàwó rẹ̀ bọ̀. ilé ẹ̀kọ́ wa ni mò ń fọ rere rẹ̀ Impressive College of Health Sciences and Technology Icotech kìlómítà 1 Mosra Garden along Okeo Ìṣẹ́yìn Road Okeo Ọ̀yọ́ State. ẹ wá gbọ́ o àǹfààní ti wá sí sílẹ̀ fún gbogbo àwọn akẹ́kọ̀ọ́ láti wá kọ́ nípa medical store course. èyí tó jẹ́ wípé ìjọba tìlú ló ń tẹ̀ ká wípé ẹ máa tẹ̀síwájú. with avoidable tuition. àti wípé collection of the form is free. àwọn olùkọ́ wákàwé gboyè pẹ̀lú iṣẹ́ ọpọlọ kíkọ́. for more enquiring 07085609609 once again 07085609609 with Impressive College of Health Sciences and Technology Icotech. My future is bright. so ẹ̀yin aráalé ìbéèrè wo lẹ fẹ́ béèrè lọ́wọ́ àwọn tí wọ́n jẹ́ akẹ́tọ̀ọ́ ilé ẹ̀kọ́ Impressive College yìí ó yá ẹ máa tàkótó ìbéèrè sí wọn báyìí láàrin ìṣẹ́jú péréte tá a níyìí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹ́ fi béèrè náà ní 070 10 15 06 02 tàbí 070 47 7006 4. hello ẹ káàárọ̀ o àdúpẹ́ orúkọ yín ló lẹ́ ti ń pè wá ìbéèrè yín o. ń gbọ́. bẹ́ẹ̀ ni wọ́n lè wọlé tó wọ́n wá lo awaiting results. 070 47 7064 ní ojú òpó ní pápápá ní káfíṣe nítorí àkókò wa. hello.
ẹ kú ojúmọ́ o ẹ káàárọ̀ orúkọ yín láti ìlú Ọ̀yọ́ ìbéèrè yín o. mo fẹ́ béèrè pé wọ́n dé ká sọ nìkan ní sọ́ọ̀sì ọ̀nìkan ní ìsìn ọ̀sán náà ní ọgbà wo. bẹ́ẹ̀ni ebi ìsìn ìwé tẹ́lẹ̀ ó ń jẹ́ ìjọsìn kọ́lẹ́jọ̀ ní ìpínlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ń jẹ́ pé wọ́n á jẹ kọ́lẹ́jọ̀ lọ́sọ̀rọ̀ ṣe ti gbọ́. bẹ́ẹ̀ni ṣe rí ìbéèrè kejì ní kọ́kọ́ dáhùn and that is Impressive College of Nursing and called Impressive College of Twin College ni. So Twin College ni we have Impressive College of Nursing Science accreditation exercise tó ó ṣì wà ongoing. It is 90% completed. So Impressive College of Health Science and Technology òun ti ní full accreditation. So Twin College ni. So we have Twin College. So nípa program tí a lè ṣe níbẹ̀ ṣe Impressive College of Health Science and Technology a ní medical store tó ti wà fully accredited. A ní community health but community health ti wá òun ò tí ì parí torí ẹ̀ la ṣe lè gbé síta. lẹ́ẹ̀fi mẹ́nu bá. ó dà bẹ́ẹ̀ torí pé wọ́n béèrè nípa rẹ̀ lẹ́ẹ̀fi ṣàlàyé ẹ̀ ó dà bẹ́ẹ̀. Hello ẹ káàárọ̀ ìbéèrè yín orúkọ yín. orúkọ mi ni Adémúrísàlá láti ìlú Ìṣẹ́yìn. bẹ́ẹ̀ so ẹ̀rì pé sọ́ọ̀ sáyẹ̀nsì náà wà ní ìgbésẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀rì ọ̀sọ̀ yìí náà ẹ̀rì pé sọ́ọ̀ sáyẹ̀nsì ní àtúntò sáyẹ̀nsì sọ́ọ̀ sáyẹ̀nsì yẹn so wọ́n àwọn gba bóyá bíi jẹ́ tírì àrẹ̀gẹ́tì so wọ́n gba jẹ́ tírì dé ẹsẹ̀ tírì so orí impressive yìí nísìnyí so wọ́n sọ pé àwọn tó bá ní ó lẹ́fù ni bọ̀ kí ni difference wà ní ọ̀dà ṣe ti gbọ́ ìbéèrè wọn ti yé mi. ṣe rí ọmọ tó bá lọ sí school of science irú ọmọ yẹn wọ́n ní kó wá ka ìmọ̀ nípa science nìkan at O level. bí secondary school ni irú ọmọ tó bá ní intention secondary school ni ọmọ tó bá ní intention pé science ni mo fẹ́ lọ read mi ò dẹ̀ fẹ́ wà láàrin ibi tó ti ń ṣe gbogbo ẹ̀ tí wọ́n ti ń ṣe art tí wọ́n ń ṣe commercial ni ó ṣe exam láti GS3 rẹ̀ tó máa fi wọ kó lè fèsì science kó lè fèsì squarely. bẹ́ẹ̀ni another example tó bá máa ná rẹ̀ kò ní ná rẹ̀ commercial bẹ́ẹ̀ irú technical school náà ṣe mọ̀ pé technical school ń sìn láti GS3 lọ́wọ́ máa ti ń wọlé sí technical school lòun náà secondary school lòun náà tóun náà fi mọ̀ pé technical kìíní lòun fẹ́ lọ́wọ́ carpentry ni o bricklayer ni o gbogbo ẹ̀ papọ̀. bẹ́ẹ̀ni so but Impressive College of Health Sciences yìí òun ní í ṣe pẹ̀lú ìmọ̀ ìjìnlẹ̀ nípa sáyẹ́ǹsì tó tún wá ní í ṣe pẹ̀lú ètò ìlera. ó dáa a ní láǹfààní láti gbé ìpè kankan mọ́ bóyá àwọn ènìyàn fẹ́ bá yín sọ̀rọ̀ wọ́n fẹ́ béèrè ìbéèrè míì tí wọ́n láyè àti àǹfààní láti béèrè lórí ẹ̀rọ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ kẹ́ ẹ fi pe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ yín tí ó lọ torí pé àwọn ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kan yìí lọ o èyí tí ó lọ ní kẹ́ ẹ pè. nọ́mbà tí wọ́n lè pè wá sí wọ́n lè pè wá lórí wọ́n lè reach out wá lórí WhatsApp wọ́n dẹ̀ lè pè direct òun ni 070 85 60 96 09 070 mo fẹ́ pè lẹ́ǹkan sí. ok ó yá 070 85 60 96 09. fún àǹfààní àwọn tí wọ́n ṣe mú ẹ pè lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká pè lẹ́ẹ̀kan sí. 070 85 60 96 09. tẹ̀yìn kọ́ abẹ́ ẹyọkan náà ni kó lè nítumọ̀ ó ti dá báwọn ní ìparí ẹ sọ̀rọ̀ ìkádìí kẹ̀sì dágbére yìí kámọ̀ rẹ̀lẹ́. now ẹ ṣeun ẹ̀yin aráalé ẹ kú tẹ́tí gbọ́ wa látàárọ̀ eléyìí jẹ́ àǹfààní ọ̀tun tó gbogbo alámọ̀ bí ètò ààbò ṣe rí ní Nàìjíríà ń sìn yìí gbogbo at the same time náà la fẹ́ kọ́ ọmọ wa kàwé ó wá súnmọ́ èyí tí ó súnmọ́ wa ló fẹ́ dájú kí á yà sí àkọ́kọ́ ni ẹ̀kejì ni pé àǹfààní tó tún wá ń bẹ̀ pọ̀ ẹ̀yin náà for example a ní àwọn ọmọ 100 àkọ́kọ́ a fẹ́ fún wọn ní virtually ọ̀fẹ́ so ó máa wu èmi ó máa wu ẹ̀yin náà kí ọmọ wa jẹ̀rọ àǹfààní yìí àti pé gbogbo ọmọ lé ní ìsìn mo fẹ́ lọ kọ́ṣẹ́ ni tí wàhálà máa ń dé nígbà táwọn tó mójútó àwọn tó ń ṣe irú iṣẹ́ báyìí bá wá
gbogbo oníkálukú máa ti ṣọ́ọ̀bù irú ọmọ tó bá nínú eléyìí sìn àǹfààní bẹ́ẹ̀ òun ti kó lábẹ́ ẹni. ẹrù ẹ̀ tó ti kọ́ṣẹ́ tó ti ní ṣọ́ọ̀bù tẹ́lẹ̀ nǹkan ṣó lè apply. ó lè apply mànà tó bá wù tóun náà fẹ́ wù pé bẹ́ẹ̀ ni nígbà tí èèyàn rẹ̀ ti kẹ̀kẹ́ lórí abẹ́ẹ̀ so bẹ́ẹ̀ ni èyí tí mo tó wá fẹ́ fi kún ní ìdágbére ni pé mo láìkì béèrè tí ẹnìkan pè wọlé tó béèrè lẹ́ẹ̀kan ó ní ṣe bí impressive college of nursing wà níbẹ̀ nítorí pé ọjà wa tá à ń tà àfẹ́ tajà òkùnkùn ọ̀pọ̀lọpọ̀ ló ń tajà òkùnkùn lágbàáyé ló fi jẹ́ pé èyí tá a ti gbà tó ti dá wa lójú la wá polówó láìpẹ́ yìí náà á mú àwọn polówó àwọn ìtókù náà wà bá wọn Nàìjíríà. ẹ ṣeun ọ̀ya ẹ dárúkọ yín ká ẹ mọ̀ rí ilé báyìí. ẹ ṣeun gan orúkọ tèmi lẹ́ǹkan sí òun ni Dr. Ambassador Quadri mo fẹ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ SIP àti gbogbo ọmọ Nàìjíríà pátápátá ọ̀dà ẹ ṣeun ní kòókò ẹ má bínú lára àwọn tí wọ́n ran scholarship program wa ní ọwọ́ Honourable Ayọ̀ Akínyẹmí àfi opportunity náà dúpẹ́ lọ́wọ́ tiwọn náà àsìkò yín ti tó báyìí ẹ ṣeun olóòtú ẹ ṣeun tó dáàbò ọmọ Nàìjíríà. tó ní báyìí a ní láǹfààní láti gbé ìpín kankan mọ́ tàbí sọ nǹkan mọ́ nítorí wípé ọjọ́ wa ti lọ ètò míì náà yóò sì tún gorí ẹ̀rọ agbágbé kó má dàbí wípé a fẹ́ jẹ oyè aládàáni kan jẹ ayé rẹ̀ ò tí ẹ̀ yọ lórí ẹ̀rọ agbágbé akínyìn wípé ẹ̀ ń gbọ́ wa ó já mọ́ fẹ́ léyìí ṣe lọ. àwọn adágbére fún títí àárọ̀ yà mọ̀ pàdé lórí àwọn àkọ́tún ètò míì níkànnì yìí Ọlárẹ̀wájú Álímì ló kọ́ mi OBO èmi ò ní kú ẹ̀yin náà ò ní kú gbogbo àpátápátá kájọ mọ́ ọ̀fà ìkú dẹ́gbẹ̀rà ó dàbọ̀. abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ lórúkọ mi ẹjẹ́ àjọ pàdé lórí ètò ọmọdé lólórin àwọn àgbà lónìí tán láago 6:30 sí aago 7:00 lálẹ́ òní abẹ́rẹ́kẹ́rẹ́ àdégbìtẹ́ mọ̀ ń dágbére lórí ètò àjímọ́ná fún yìí tí òwúrọ̀ òní wípé níbi orí mi ó ti là ẹlẹ́dàá mi ò máa ṣáì gbèmídébẹ̀rẹ̀ dán ìpàdé wa yóò tún di ìrọ̀lẹ́ o ó dìgbà. ẹ tẹ́tí sí ìkíni pàtàkì yìí èyí ni ẹgbẹ́ ìrètí olúwa band nínú ìjọ CNS headquarter èyí tó wà ní àdúgbò ìṣíà ní ìlú òkè o wọ́n ń ké gbogbo àwọn ọmọ ìjọ pátápátá fún àṣeyọrí àjọ̀dún ẹgbẹ́ ìrètí olúwa èyí tí wọ́n fi ṣe àyájọ́ 20 ọdún tí wọ́n ti ń ṣe àjọ̀dún náà ní àdáyanrí wọ́n kí gbogbo àwọn ọmọ ìjọ pátápátá wọ́n kí bàbá ẹgbẹ́ Apostle Adémọ́lá Alárápé ìyá ẹgbẹ́ Grace Òkunládé akọ̀wé ẹgbẹ́ Mrs. Kẹ́mi Adélékè àti gbogbo àwọn tí wọ́n fìwé pè pátápátá oníwàásù ní ọjọ́ ọ̀hún Rẹ́fẹ́ni Ọlákànmí àti gbogbo àwọn tí wọ́n péjúpésẹ̀ wọ́n kí Kérúbù Peter Òkunládé tí wọ́n darí ètò ọ̀hún tí ètò ọ̀hún tó fi nítumọ̀ alága ẹgbẹ́ Mrs. Adékúnlé Táwà Adétòrò wọ́n kí yín o wípé ìjọ Ọlọ́run kò ní dàrú yóò sì máa tẹ̀síwájú ẹ ṣé púpọ̀. SIP 89.1 FM. ojúlówó ohun tó yọnu ìdodo nídajì ara SIP 89.1 FM ní gbogbo ènìyàn ń polówó ọjà